jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi tí ò sì lè yí rárá. Alágbádá náà lábọ̀ tẹ́lẹ̀ oòrùn rọ́mọ níṣẹ́ fàyà tí gbègbè nìkẹ́ aláàfin ọ̀run Olódùmarè ọba tó ga fíofío tí ò láfiwé. Arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì. Olódùmarè ọba tó ti wà káyé tó wà. Olódùmarè ọba tó ń bẹ nígbà táyé ń bẹ. Olódùmarè ọba tí ọmọ wà nígbà tí ọ̀nà sáyé mọ́. Jèhófà jírè ọba lórí gbogbo ọba pátápátá. Olódùmarè ọba tí ń fọba jẹ. Ìbà rẹ Mèsáyà bó ṣe bà fún Olódùmarè. Ẹ dákun ẹ ń bá sọ pé òṣò Olódùmarè ẹ bá ń sọ fún tọ̀ ẹni mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sọ pé ó ń tọ̀ wọ́n ti pàdánù ọpọlọ tó. ẹ bá sọ pé kò sọ Olódùmarè ọ̀n láti jẹ́ pé ó ń tọ̀ wọ́n ti jábọ́ lórí ọ̀kadà ó ti fọpọlọ gbálẹ̀ ọpọlọ ẹ̀ ti lọ. Olódùmarè ń bẹ gidigba tó. Olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní. Ó mú mi dòbò lẹ́nu pápá oko tútù. Ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́. Ó ń tu ọkàn mi lára. Ó mú mi lọ sípò ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́. Bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú. Èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú mi àdìtú Olódùmarè ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú. Ìwọ tẹ́tẹ́ mìlí oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi. Ìwọ dà òróró lé mi àdìtú Olódùmarè ní orí. Ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú báyìí náà ni ọmọ tẹ̀lé mi àtaya àtọmọ mi lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo. Èmi ó sì máa gbé ilé Olúwa láì àti láíláí. Àmín. Tó ìbàrẹ̀ Olódùmarè o lẹ́yìn Olódùmarè ṣe mọ̀ pé kò sẹ́lòmíì Olódùmarè náà ló tún kù. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Olódùmarè o, kábíyèsí Olódùmarè o, ìbàrẹ̀ o Mèsáyà mo yìn ọ́ lógo mo fògo forúkọ rẹ po mójú èmi àtàwọn olólùfẹ́ mi ọdún mójú wa rọ́jọ́ tòní. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo amọ̀kú ọdún amọ̀kú ìyèdùn ẹ̀mí wa tó ṣe tọdún ní yóò ṣe tẹ̀mí ìtayàtọ̀mọ́ nínú owó nínú ọlá àìkú baálẹ̀ ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè ojú tẹ́ fi ń wò mí yìí ojú yín ọ̀mọ̀ ní erélédè yìí etí tẹ́ sì fi ń gbọ́ mi láṣẹ Èdùmàrè etí yín ọ̀nẹ́ fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹkú bẹ́lẹ́dù wá ti pé orí láṣẹ Èdùmàrè ọkọ̀ tí wọ́n so mọ̀rìnbò mọ́kànmọ́ ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín. Gbogbo ọmọ yín tí ń bẹ lókèèrè wọn ọmọ ní fi wọ́n tẹ̀lé ọkọ̀ wálé. Gbogbo ẹni tó lẹ́bí tó lára tó níyè kan sókèèrè láṣẹ Èdùmàrè wọn ò ní fi wọ́n tẹ̀lé ọkọ̀ wálé. Ẹ jẹ́ n sọ fún yín ọkọ̀ tí wọ́n so mọ̀rìnbò mọ́ tí máa ń gúnlẹ̀ síta èèyàn tó jẹ́ pé bí wọ́n bá ti sí ọkọ̀ náà látẹ̀yìn gbogbo ẹni tí bá ń yọjú wọnú ọkọ̀ náà wọ́n dìwọ́ mórí wọ́n kàwọ́ lérí báyìí ni wọ́n mọ gbára sókè wọ́n mọ gbára dálẹ̀ ọkọ̀ náà ò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tínú yín bá ń dùn sí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ó sì máa ṣe gbogbo ohun tí ń ṣe ti yín láṣẹ pé ẹ̀ní rógun kú ọkọ ẹ̀ní rógun kú aya ẹ̀ní rógun kú ọmọ ogun kú gìrìgbà mú kò ní ṣẹlẹ̀ sínú ìdílé yín láṣẹ Èdùmàrè. Láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ mi tẹ́ ṣe ń wò mí báyìí ẹ mà ní báwọn kú bájá ṣe kú tó ń tògóró ẹ mà ní báwọn wọlé bákùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn tó ìwọlẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tọ́mọ aráyé ń pè lálápò kàdákùn mọ́kànjú gbé mi mì bíi kàlòkàlò báyìí gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi tí ń wò mí lónìí. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tọ́mọ aráyé ń pè lálápò kàkọ̀mọ̀ ní kánjú gbé yín mì bíi kàlòkàlò. So ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun wá nǹkan fìdílé mo tún dé mo dé káà bí ìbọn fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV lónìí. Ẹ dákun wá nǹkan fìdílé kẹ wá gbọ́ ìmọ̀ ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín ní tí mo mú wá fún yín lónìí. tó mo kí bàbá mi Banji Professor Banji Akíntóyè bàbá mi àgbà grandpa nu ẹ má bínú pé mo bá yín lórí mo pè yín lórúkọ láṣẹ Èdùmàrè nígbà tí èṣù yóò bá ní ṣàbàjẹná tán àmọ́ ní fi yín ṣàwátì láṣẹ Èdùmàrè. Bàbá mi àgbàlagbà ẹni tí wọ́n ń tì ségbó tí ń tira ẹ̀ sójú ọ̀nà owó bàbá Adámẹ̀ ẹkùn ọkọ̀ Fúlàní. Bàbá mi olóyè Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho ṣàmókì yín o ẹkú bẹ́lẹ́dùn wá ti pé orí bólódùmarè ṣe ràn yín lọ́wọ́ láti ṣẹ́gun àwọn ọ̀tá yín.
ẹ ti ń rẹ́yìn odi Olódùmarè ó túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí ni. ṣé ẹ mọ̀ pé ẹni tó bá fi tiẹ̀ ẹlẹ̀ tí sì ń gbọ́ tẹni ẹlẹ́ni Olódùmarè ọba mi yárábì ọba mi òkè náà ní bá wọn gbọ́ tiwọn. Olódùmarè ti ń bá yín gbọ́ tẹ̀yìn kò sì ní padà lẹ́yìn yín láṣẹ Èdùmàrè. Bàbá mi ò méyọ̀ mo kí yín o. Ẹ̀yin ladarí wa níbí yìí ẹkú bẹ́lẹ́dù àti pé orí àníwá yín tì láṣẹ Èdùmàrè àní sọnù mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin náà ò ní kú mọ́ wa lójú. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe kílẹ̀ Yorùbá kó lójú kó ráyè láṣẹ Èdùmàrè. Ìdílé yín ò rójú yóò ráyè ẹ̀ní rógun wàhálà ẹ̀ní rógun kó aya ẹ̀ní rógun kó ọmọ láṣẹ Èdùmàrè. Bàbá mi àgbàlagbà ọ̀gá mi àtàtà the great white lion ọwọ́ ọ̀tún bàbá olóyè Sunday Igboho ni bàbá. Ọláyọmí Koiki Media ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ ọmọdé ni mí ọmọ yín ni mí abẹ́ yín mo ti ń jẹ tí mo ti ń mu láṣẹ Èdùmàrè ànáwó yín ti ìtayà tọmọ ẹ̀mí àdètú ọ̀rọ̀ Olódùmarè ni mò ń sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin Yorùbá nation agitators bàbá lẹ́kìtì Yorùbá wuyè mass burial gbogbo yín pátápátá àtàwọn tí wọn ò lè ẹ̀dákun mélòó mo fẹ́ dákọ mélòó la fẹ́ kà nínú Eyín Adépèlé. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá lọ́gàá fún mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá fún mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ màmá fún mi nínú iṣẹ́ Yorùbá nation yìí láṣẹ Èdùmàrè àníwá yín tì láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ láti tẹ̀lé lẹ́ẹ̀lérí láṣẹ Èdùmàrè. A máa ṣẹ́gun ọ̀tá ni a sì máa rẹ́yìn odi. Báwọn kan ṣe dán wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n fẹ́ ba bàbá ló kọjẹ́ tó Olódùmarè sì táṣìírí wọn bólódùmarè ọ̀sẹ̀ mọ́ táṣìírí wọn náà lọ síwájú àti síwájú sí. Ilẹ̀ Yorùbá kò tó òjì rẹ̀ dákun gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tẹjọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tẹ̀ èso ọmọ àlè ẹ dákun gbogbo prógrámù mi yìí ẹ bá mi gàgà tí mò ń ṣe lọ́wọ́ yìí ẹ bá mi share ẹ̀ sí gbogbo ibikíbi tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá mi share ẹ̀ ṣèrànlọ́wọ́ fún mi ní mo fẹ́ kó lọ kó go viral kó tẹ gbogbo àwọn tó yẹ kó tẹ̀ lọ́wọ́ torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò tó òjìrè mo fẹ́ sọ àti ayé fàmílétè kí n tutọ́ tọ́pọ̀lọpọ̀ ń jẹ pàápàá jùlọ ní agbègbè kan l'Ógùn state tá wọ́n pè ní Ìgbókíà local government. Mo kúrò l'Ógùn mo wá lọ sí Ìgbókíà ní local government kan ní lára lọ wọn local government wọn. Mo wá débẹ̀ Ìgbókíà ni wọ́n ń pè é. Nígbà mo wá débẹ̀ mo tún wá tara ṣàṣàṣàṣàṣà mo sì ṣe gàdà mo wá lọ sí ìlú kan tá wọ́n pè ní ìlú Agosasa. Ìlú yìí wọ́n ti gbé ná ogun kaná tipẹ́tipẹ́ tí wọ́n ti ń para wọn. Wọ́n ń para wọn. Wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan tó bá wù wọ́n síra wọn. Àwọn alágbára bẹ̀ ni wọ́n sì ń ṣayé. Kódà nígbà tẹ́mi dá sọ̀rọ̀ wọn wọ́n ní kí n mórí wá kí wọ́n ọ̀gẹ̀ wọ́n tó fẹ́ fèmí náà wọ́n fẹ́ fi mẹ́panu àmọ́ Olódùmarè ò padà lẹ́yìn tiwa àdúpẹ́ àfẹ̀yìn fògo fọlá fún Olódùmarè. Ṣé mọ̀ pẹ́lẹ́ ayé tá a wà yẹ ń bá ń finú kan ṣiṣẹ́ tí sì ń ṣe tó Olódùmarè ràn kò sí tí wọ́n lè ṣe sí. Wọ́n kàn máa jẹnu lásán ni Olódùmarè ní ń bẹ lẹ́yìn tàwa kò sì ní padà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Olódùmarè Olódùmarè ò ní padà lẹ́yìn yín. Ẹ mọ̀ ní sí bá wọn sì ṣe nílé ayé ẹ ní bá wọn sì sọ nílé ayé ẹ mọ̀ ní bá wọn sì jẹ ẹ ní bá wọn sì lẹ̀tẹ̀. Àwọn kéré ohun olóró ni àwọn yín ọ̀ní kó bá yín láṣẹ Èdùmàrè àwọn tèmi náà ọ̀ní kó bá mi láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ tá a sọ tá a gbọ̀run lọ láì tọ́jọ́ Olódùmarè ọmọ níjà bá wọn sọ tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mú kí yín o ẹ kú kalẹ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkè mi bá ti bá yín àti àsìkò tó bá bá yín lápá àbí tẹ́ ẹ bá wà níbẹ̀ ọ̀hún. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo kí gbogbo yín o ẹ kú bélédù àti pé orí ẹ dákun ẹ wá nǹkan fìdílé wá gbọ́n tí mo mú wá tó mo dé bẹ́ẹ̀ mo fẹnu ọkọ̀ sọlẹ̀ lónìí mo wá tara ṣàṣà mo lọ sí ìlú Agosasa. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Agosasa ẹ tara ṣàṣà ẹyẹ wá súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ mi. Mo tún dé wọ́n mọ sọ oríṣiríṣi àwọn ìtàn kéékèèké kan nípa Agosasa látòní lọ. Wọ́n sì mọ sọ nípa àwọn nǹkan kan tó yẹ kẹ́ ẹ ṣe tèmi gẹ́gẹ́ bí èèyàn kan tí mo rò bó yẹ kẹ́ ẹ máa ṣe tí ìlú ó fi tùbà tí ó fi tùṣe àwọn nǹkan tẹ̀ ní ṣe tí ò dáa
wọ́n mọ̀ sọ kò síkú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀ dákun ẹ mọ́ jẹ jàn yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Àgọ́sàsá gbogbo ẹ̀yin ọmọ ọkọ ìlú Àgọ́sàsá àti gbogbo ẹ̀yin ọmọ àlè pátápátá tẹ̀ ń bẹ nílùú Àgọ́sàsá torọ́ ọmọ àlè pọ̀ nílùú Àgọ́sàsá ọmọ ọkọ sì pọ̀ ṣe é mọ̀ pé ìlú tó bá jẹ́ pé ọmọ àlè bọ̀ ètí ìdàgbà ìlú ọ̀hún ọmọ tùbàyọ̀ ọmọ tùṣẹ́ o àmọ́ ìlú tó bá wà tọmọ àlè bẹ́ẹ̀ ti dàgbà ìlú ọ̀hún ọmọ dàrú ni ẹ̀yin tẹ́ ẹ bá mọra yín lọ́mọ ọkọ ẹ dákun ẹ mú sínú ẹ̀yin tẹ́ ẹ bá sì mọra yín gẹ́gẹ́ bí ọmọ àlè nílùú Àgọ́sàsá ẹ dákun ẹ mú sínú ẹ dákun wọn sọ pé nìkan ẹ torí gbígbó pajẹ nìkan ẹ torí kíkàn ọgbàgbò gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń lérí sí wa lọ́tún lósì níwájú àti lẹ́yìn fúrọ́ǹtì báàkì àti ráìtì ká wá sọ pé lẹ́fìtì náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní gbogbo ọbẹ̀rún tẹ́ ẹ bá ń lérí sí wa Olódùmarè ó sì máa fún yín nípa tiẹ̀ Olódùmarè lọ́ba tí ó fi yín pamọ́ Olódùmarè ó bá wa gbójú lọ́wọ́ yín ojú méjèèjì ní òkè ẹsẹ̀ yọkan Olódùmarè ó bá wa gba apá méjèèjì lọ́wọ́ yín ṣe mọ̀ pé bí stroke bá fẹ́ mú yẹn ẹ̀gbẹ́ kan ní ọ̀kọ̀ọ̀kan mú méjèèjì ní ó mú o Olódùmarè ó tún wá bá wa gbèsè lọ́wọ́ yín Olódùmarè ó wá máa sọ yín di tá ń wọlé o ẹ dákun ta ni ẹnìkan wọlé níbo lẹ wà tá nu Olódùmarè ó sọ yín dàbáwọn ẹ wà máa gbénu lẹ́ẹ̀mọ òrùn òde ni láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ bá ń bínú sí mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mò ń perí o gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba ẹ̀yin ọba aláyé ilẹ̀ Yorùbá kò tún òjíire ẹ̀yin bàbá mi mo kí yín o ẹkùn gbélédùn wá ti pé orí kábíyèsí kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ ọwọ́ jẹjẹjẹjẹjẹ lọ́wọ́ kó wá dọkẹni kábíyèsí gbogbo yín lẹ́pẹ́ lórí àpèrè bàbá yín láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin ọba tẹ́ bá ń finú kan ṣe ni o tẹ́ ẹ jẹ́ ti Yorùbá tọkàntọkàn tẹ́ ẹ gbowó lọ́wọ́ Fúlàní tẹ́ ẹ gbowó lọ́wọ́ báńdíìtì kẹ́ wá tà wá lọ́pọ̀ gbogbo ẹ̀yin ọba aláyé mo kí yín o kábíyèsí bàbá mi nílé Ifẹ̀ Ọ̀jájá kejì mo kí yín kábíyèsí kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kírú kẹ̀kẹ́ ọ̀jẹ̀jẹ̀ kọ́dọ̀ kínní kábíyèsí mo kí yín o ẹ̀ní rọ́bà fi ń lọ bá pa àwọn òrí yín fi hàn kábíyèsí ibi tẹ́mi ti wá nu àwa ò fọba tiwa ṣeré ẹ̀yin tẹ́ ń fọba tí yín ṣeré ẹ máa fi ṣeré lọ ẹ mọ nǹkan tí wọ́n ń pè ní ṣẹ̀ṣe ni bẹ́ẹ̀ bá dé Ifẹ̀ ẹ dákun ẹ lọ béèrè nílé Ifẹ̀ ẹ má jẹ́ ń sọbẹ̀ wọn àṣírí ni ṣùgbọ́n lé Ifẹ̀ ìlú tó lódùmarè yọ́nú sí ni ní kábíyèsí wa ni Olódùmarè tún ṣẹ̀ṣẹ̀ fi béjì ó fi ta bàbá lọ́rẹ ó ṣe lọ́kùnrin kan obìnrin kan akọ kan abo kan àwọn ọmọ olókìkí ọmọ ọlọ́lá ọmọ ọlá Olódùmarè sọ wọ́n sí ìdílé ọlá iṣẹ́ ìrápẹrẹ ni ìrápẹrẹ ọba gidi ọba alẹ Yorùbá gidi ọba ọmọ ọkọ Yorùbá ìrápẹrẹ ni gbogbo ẹ̀yin ọba aláyé tó jẹ́ pé ẹ sì ń ṣe bákanbákan ẹ dákun ẹ jẹ́ agbárùkù ti nǹkan tá à ń pè ní Yorùbá yìí Yorùbá nation ọ̀rọ̀ Yorùbá nation yìí la lè fi múyà tí ń jẹ wá kúrò lára gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó wọ́n ní suffering and smiling ó ti mọ́ wa lára lórílẹ̀‐èdè Nàìjíríà láti ayé 1914 ṣe é mọ̀ pé wọ́n kó wa pọ̀ ni wọ́n kó adìyẹ pọ̀ mọ́ awó wọ́n kó pọ̀ mọ́ ológìnní àtẹ̀kúté wọ́n wá kó wọn pọ̀ mọ́ kìnìún olóòlàjù ẹ dákun bò ní gbogbo wọn ṣe fẹ́ gbénú àgò kan o wọ́n kó gbogbo wa pọ̀ ni a sì ń jìyà náà títí dọjọ́ òní ẹ̀yà wa yàtọ̀ síra gédéǹgbé àmọ́ lẹ̀ Yorùbá kò tún òjíire àwa lọmọ aládé Olódùmarè ṣe gbogbo ohun tó ń ṣe fún ẹ̀dá ó ṣe fún wa lódùlódù ni àwa la nìkan ṣẹ̀ṣe tí wọ́n gbé lọ sí Brazil àwa la nìkan ṣẹ̀ṣe tí wọ́n gbé lọ sí Amẹ́ríkà káàkiri jákèjádò gbogbo àgbáyé wọ́n wá fi kinní kan ṣe fún wa o wọ́n ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ lọ ni ẹ má jẹ́ ń tàn yín àwọn èèbó wá wọ́n fi ike wọ́n fi ń gba góòlù lọ́wọ́ wa wọ́n ti ta nǹkan lẹ̀ Yorùbá lọ́pọ̀ àmọ́ a sì ní lódùlódù Olódùmarè ṣe fún wa àwọn Fúlàní wá fẹ́ gbà tó kù èyí nù tí gbogbo wa ìjáde síta tán pé Fúlàní bòòrù ẹ lè gba nǹkan tá a ní mọ́ wa lọ́wọ́
àwọn Fúlàní wá jáde tán wọ́n ń pa wá láyà, wọ́n ń pa wá lọ́mọ, wọ́n ń pa wá léèyàn, wọ́n ń jí wa gbé, wọ́n ń béèrè ránsọ́ọ̀mù. Ẹ dákun sí ọ̀yá jà fẹ́tọ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu Yorùbá ni wọ́n. Mo sì mọ̀ pé bí bàbá wa bá kúrò lórí àlééfà pírẹsidẹ́ǹtì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, mo mọ̀ pé Yorùbá kọ́ ló kàn. N ò mọ̀ ìyà tí ó bọ́ bẹ́ẹ̀, àmọ́ kì í ṣe Yorùbá. Ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín, àsìkò tá a lè relé la wà yìí. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu, àsìkò tẹ́ ẹ lè kọ́wọ́ tí à lẹ́yìn nìyí. Ṣé ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n sọ pé ká mọ̀ torí pé à ń lọ sẹ́dẹ̀ ká wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́, torí bàbá kò lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ náà là ń padà bọ̀ wá bá. À ń padà bọ̀ sẹ́dẹ̀ bàbá President Bọ́lá Ahmed Tinubu, ẹ̀dẹ̀ lẹ́ ń padà bọ̀ bàbá. Ẹ má bẹ́ẹ̀dẹ̀ jẹ́, ẹ ń lọ ẹ̀dẹ̀ ni, ẹ má bẹ́ẹ̀dẹ̀ jẹ́. Mo mọ̀ pé Yorùbá gidi ni yín, ẹ sì ti ń ṣe dáadáa. Olódùmarè ó sì túbọ̀ máa ràn yín lọ́wọ́. Inú mẹ́dùn ńgbà tẹ́ yan olórí àwọn ọlọ́pàá, àwọn agbófinró wa, Inspector General of Police Yorùbá ni, ọmọ Ògùn State ní bàbá. Ti kọ́sítọ́ọ̀mù ńkọ́? Àwọn tí ń rí sí wọléwọ̀de àwọn kọ́sítọ́ọ̀mù, bí wọ́n ṣe ń kó nǹkan wọlé, bí wọ́n ṣe ń kó nǹkan jáde láti orílẹ̀-èdè míì. Ọmọọmọdé kẹ́ni agbègbè ibi tèmi ti jáde wá nù. Bàbá ẹ ṣe dáadáa, a ò gbọdọ̀ sọ pé ẹ ṣe dáadáa. Olódùmarè ó sì túbọ̀ máa ràn yín lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ yín o fún ti bàbá wa Olóyè Dókítà Sunday Adéyẹmọ Ìgbòho. Bàbá wa ṣe ìnáwó òkú ìyá wọn, a sì ṣe ayé gbọ́ ọ̀rọ̀ mọ̀. Ẹ dákun, ta ló lè ṣerú eléyìí? A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, a sì dúpẹ́ lọ́wọ́ nípa ẹ̀kọ́wọ́ ti bàbá lẹ́yìn. Bàbá ṣe o, a ṣe ohun gbogbo lọ bó sì yẹ kó lọ. Olóyè sìn ìyá ẹ̀, ẹmbásì ti sìn ìyá ẹ̀, ọmọ gidi ọmọ rẹ̀ ní ó sin òun náà láyé tá a wà yìí. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbọ́ tí wọ́n yà àtàwọn tó kàn. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. So ẹ̀mí àdìtú ọ̀rọ̀ dé o, mo dé bí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Agosasa, ẹ dákun ẹ tara ṣàṣà, ẹ wá jẹ́ mi o, mo dé o. Tó wọ́n ṣe nǹkan kékeré ní ìsìnyí, mo sì ń bọ̀, wọ́n mọ wá díẹ̀díẹ̀ lórí àwọn prógrámù kọ̀ọ̀kan, lórí àwọn èèyàn kan ní ìdílé ẹni tí wọ́n pa tó dá wàhálà lẹ̀ nílùú Agosasa. Mo kí yín o, mo kí yín o, mo kí yín o. Ẹkùn bẹ́lẹ́dù wá ti pé ó rí láṣẹ Èdùmàrè, àní rírú ẹ̀ mọ́. Ẹni tó sì ti kú tó ti lọ, Olódùmarè ó bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀, yóò sì bá wa tọ́jú ìyàwó àtọmọ ẹ̀ láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Agosasa mo kí yín, ẹ̀yin ọmọ ọkọ ìlú Agosasa mo kí gbogbo yín pátápátá. Ẹkùn bẹ́lẹ́dù wá ti pé ó rí láṣẹ Èdùmàrè. Wàhálà ìdààmú kòkó jàǹjàǹ ti ń ṣẹlẹ̀ nílùú Agosasa. Olódùmarè ọba wa fòpin sí, àsìní rírú ẹ̀ mọ́ láṣẹ Èdùmàrè. Omi ìlú Agosasa tó ti dàrú, Olódùmarè ọmọ bá wa mú tòrò mẹ́rinmẹ́rin. Mo kí gbogbo yín, ẹkùn bẹ́lẹ́dù wá ti pé ó rí. Bàbá Ṣokopáò, ọ̀dọ̀ yín ni wọ́n kọ́kọ́ lọ. Bàbá Ṣokopáò, Olódùmarè ti ṣohun gbogbo fún yín. Bàbá Ṣokopáò, mo kí yín, ẹkùn bẹ́lẹ́dù àti pé ó rí. A mọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé Olódùmarè fi bá a ṣe lè yanjú ọ̀rọ̀ náà, ó fi sí yín lọ́wọ́ ni. Olódùmarè ó ń bẹ lọ́wọ́ yín, sì tún ń bẹ lọ́wọ́ Olódùmarè. Ẹ̀yin lẹ ṣamọ̀nà atọ́nà bí kábíyèsí tí gómìnà gbọ́pá àṣẹ fún bó ṣe wá. Ẹ̀yin fúnra yín lẹ fẹnu ara yín sọ pé ẹ lè bá wọn jọba ìlú Agosasa, kí lẹ fẹ́ fọba jíjẹ ṣe, tá a sì ní ẹ̀rí àrídájú ẹ̀ lọ́wọ́ bàbá Ṣokopáò. Nígbà tẹ́ ẹ lè jọba, ẹ sì mẹ́lòmíì wá. Èmi ò tí ì
wádìí débẹ̀ òun tán pátápátá pé bóyá ẹni tẹ́ ẹ mú wá bóyá ọmọ bíbí ìlú Agosasa ni àbẹ́ èéṣe àmọ́ ẹ mú yàn kan wá kó wá jọba wọ́n sì jọba a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wọ́n ti jọba torí gómìnà ó fi wọ́n jọba ọba náà ni àtọba tí gómìnà fi jẹ àtọba ti ṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá kò tún òjíire ọba ni wọ́n torí ẹni tí wọ́n bá ṣe nǹkan ìṣẹ̀ǹbáyé fún nǹkan ìṣẹ̀ṣe torí ọmọ Yorùbá lè mẹ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mímú èso ọmọ àlè ẹ̀sìn ìgbàgbọ́ lẹ̀sìn mi ẹ̀sìn ìyá tó gbé mi lọ́mọ ẹ̀sìn bàbá tó gbé mi lọ́mọ ẹ̀sìn ìgbàgbọ́ ni àmátẹ̀sìn ìgbàgbọ́ àti mùsùlùmí àti àbáláyé táwọn baba ńlá wa ti ń ṣe gbogbo ẹ̀ pátápátá ńlá wa tẹ̀lé ìkan ni wá Olódùmarè ni gbogbo wa ń ké pè àfẹni tí ọba pọ̀ Olódùmarè tó jẹ́ nǹkan mẹ́rin ń forí balẹ̀ fún àwa sì ní gẹ́gẹ́ bí èèyàn tó Olódùmarè dá ẹ má jẹ́ ń tàn yín Olódùmarè nìkan làwa ń forí balẹ̀ fún àwa ò forí balẹ̀ fún èèyàn ẹlẹ́ran ara Olódùmarè ni bàbá tó dá wa sílé ayé ọlọ́gbẹ́sẹ̀ rán wa ọ̀la sì lọ jábọ̀ fún bá a bá kú torí gbogbo wa ní òkú wọ́n sọ pé kò sẹ́ni tí ọ̀nẹ́ kú kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ọ̀nẹ́ dìgbò ẹ̀dàpọ̀ ẹ̀mọ́jẹ̀ ń tàn ẹ̀pọ̀ bá tásìkò tọ́dẹ́ kálukú ó lọ òfin tá a lè ṣe sí o orí ní òfẹ́ lòmíì tí ó sì gbàbẹ̀ lọ sọ́run àjàǹtẹ̀ ẹlòmíì yóò ní jàǹbá ni ẹlòmíì ó sì sùn sínú ilé yóò sì dákẹ́ síbẹ̀ Olódùmarè o Olódùmarè o Olódùmarè o ìgbàkigbà tó bá máa kàn wá dákun má fi kú gbóná pa wá Olódùmarè o má jà àkókò àìtọ́jọ́ má jà àkókò rèwerèwe dákun má jà àkókò rèrè gbámú gbogbo ẹ̀yìn olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ tí ń gbọ́ mi lónìí láṣẹ Èdùmàrè àṣà ayé ìrèrè ayé kò mọ̀ ní gbẹ̀yìn lọ́mọ lọ ẹ ṣàmẹ́wìtìwìtì Olódùmarè o ìbà rẹ o akọ́dá ayé ìbà rẹ tó ìlú Agosasa mo tó padà sí o ẹ dákun mo ní kẹ́ wá nǹkan fìdílé kẹ́ ẹ máa gbọ́ mi ọ̀rọ̀ jókòó lọ̀rọ̀ yìí ẹ gbé ọ̀tìtà ẹ gbàpótí ẹ dákun ẹ gbé lẹ̀kẹ́ jókòó kẹ́ ti àgbọ̀ mi kán máa ń kóbó n ò ní pẹ́ mọ́ lórí ètò yìí. Ìlú Agosasa gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá ọ̀rọ̀ mi kọ́kọ́ lọ sọ́dọ̀ yín lẹ́yìn tí mo kó lọ́dọ̀ bàbá Sokopao tó rágbàlagbà ní bàbá ó kù sí bàbá Sokopao lọ́wọ́ kí bàbá ronú ara wọn fúnra wọn kí bàbá má bòókọ yìí jẹ́ mo sọ nínú prógráàmù mi kan mo ní bàbá Sokopao ṣé ẹ mọ̀ pé kèé sẹ̀yìn lẹ kọ́kọ́ ń jókòó yìí Sokopao ẹni tó ràn yín lọ́wọ́ débi tẹ́ ẹ dúró lónìí ni ẹ sì gbọ́dọ̀ gbàgbé ẹ̀ bọ́tì ẹ̀ jẹ́ pé ẹni ọ̀hún ti papòdà ẹni ọ̀hún ò sí láyé mọ́ àmọ́ ṣe mọ̀ pé nìyí fọ̀pọ̀lọpọ̀ ọmọ sáyé àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé gbogbo àwọn ọmọ Sokopao pátápátá lọ́lọ́dùmarè ràn lọ́wọ́ ni wọ́n débi gíga bàbá Sokopao gbogbo bẹ́ẹ̀ ṣe pinnu láti ra gbogbo nǹkan tẹ́nì yìí ní gbogbo ẹ̀ la mọ̀ pátápátá Olódùmarè fáwa ní ọpọlọ àtọgbọ́n bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ìwádìí àṣìṣe fínífíní ṣùgbọ́n èmi ò tí ì rí nǹkan tí ò dá lọ́wọ́ yín bàbá ṣe mọ̀ pẹ́ni tó bá lówó ayé ò bínú sí i àmọ́ àwọn nǹkan kan ń bẹ tẹ́ ẹ̀ ń ṣe fún Agosasa mọ́dé ìrókò mọ́ gbogbo àárín ọ̀hún tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tínú wọn ò dùn sí bàbá gbogbo ohun tí kò wá bá sì ń ṣe nílé ayé ẹ dákun ẹ mọ́ jẹ́ ń tàn yín a gbọ́dọ̀ mọ̀ ṣe kọ́ ọmọ aráyé ló ròyìn wa dáadáa nítorí bàbá ń bẹ láyé gan bí wọn ò bá ròyìn wa dáadáa bẹ́ẹ̀ yìí bá kú yẹ kí wọ́n lè sọ dáadáa nípasẹ̀ onítọ̀hún a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè bàbá Sokopao pé ẹ lọ́mọ gidi nílé ayé kọ́sítọ̀mù ń bẹ nínú àwọn ọmọ yín bàbá olókìkí ọmọ ní gbogbo ọmọ tí ẹ bí Olódùmarè ó sì bá yín tọ́jú wọn ọmọ ní í ṣe léde ní gbogbo ọmọ tí ẹ bí bàbá wọn ó ṣe léde yìí
gbogbo ọmọ tẹ́ ẹ bí pátápátá Olódùmarè ò ní pa wọ́n ní fọnáfọnṣu. Bàbá kẹ́ ẹ tó sàmì àdúrà mẹ́ ẹ dákun ẹ ṣe dáadáa sọ́mọ ọlọ́mọ káwọn ọmọ yín náà kí wọ́n mọ̀ bà rẹ́ni tí ó ṣẹ́ wọn lórí ẹ̀nẹ́rọ́ tí ó ṣẹ́ àwọn ọmọ yín lórí bẹ́ẹ̀ bá ti ṣẹ́ ọmọ ọlọ́mọ lórí wọn ò ní ṣọmọ yín lórí. Bàbá Sokopa o ọmọ làwa jẹ́ sí yín irú wa sì lè bá yín sọ̀rọ̀ ṣe mọ̀ pé béèyàn bá bímọ nílé ayé tá a wà yé àgbàlagbà ní ọmọ tọ́jú ọmọ ní ọmọ ní rìn báyìí ọmọdé yìí rìn báyìí àmọ́ bó bá táàyè kan bóbi bá dàgbà bàbá ọmọ lókù tí ọmọ kọ̀ọ̀tọ̀ bàbá yóò ní bàbá ń tẹ́ ṣe yóò kù díẹ̀ káàtó bàbá ò ní wọn ọmọ ìwọ náà ló lè máa sọ fún mi ọmọ ti di bàbá ti di ọmọ nu bàbá àwa la lè bá yín sọ̀rọ̀ lásìkò yìí bẹ́ẹ̀ bá gbọ́. Bàbá ẹ má ṣe nǹkan tó jẹ́ páwọn ọmọ yín ò fi máa tijú ẹ má ṣe nǹkan táwọn ọmọ yín ò fi máa ní dádì mi why are you doing this ẹ má ṣe nǹkan bẹ́ẹ̀ bàbá Sokopa o Olódùmarè ó ràn yín lọ́wọ́ iléeṣẹ́ yín ò ní dàrú ṣe ẹ mọ̀ pọ́lọ́pọ̀lọpọ̀ ní ń jẹ lábẹ́ yín gbogbo àwọn tí sì ń jẹ lábẹ́ yín ẹ má jẹ nǹkan bí wọ́n bá hùwà burúkú bí wọ́n bá ṣe nǹkan tí ọ̀dà nígboro bàbá wọ́n sọ pé yín lẹ ṣe ni mo ti ń sọ ti pẹ́ ẹ wo orú tó ṣẹlẹ̀ báyìí wọ́n sọ pé àwọn kan wọ́n wá bá yín wọ́n sọ pé bàbá bó lẹ́sẹ̀ ṣe bó lẹ́sẹ̀ rìn nígbà bí kọjá ní ṣe kan ní ta gbọ́ látẹnu ti yín ni o security yín ó sì gbẹ́bọn ká ó sì yẹn fọ́mọ ń gbò ọmọ sì ṣubú lulẹ̀ ó sì kú ẹ dákun bàbá ìfọ̀rọ̀ rora yín wò wọ́n bá jọmọ yín ni wọ́n ṣe léyìí fún bàbá ṣe ní gbẹ̀san bàbá sáwọn tó kú àwọn ọmọ ìlú ò ní fẹ̀hónú hàn ṣé wọn ní lọ sílé ẹni tó pa ọmọ ṣé wọn ní ṣe nǹkan tí ò dá síbẹ̀ ẹ má jẹ́ ń tàn yín bàbá bí ààrẹ orílẹ̀-èdè pírẹ́sídẹ́ǹtì wọ́n bá wọnú ìlú kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí mọ́tò tí ààrẹ wà tó ṣèṣì yàbàrá tó pa ẹnìkan tó pa fínfínfín ẹ má jẹ́ ń tàn yín báwọn ọmọ ìlú ọ̀hún bá láǹfààní wọn ó sun ọkọ̀ náà gúrúgúrú bí ààrẹ orílẹ̀-èdè ọ̀bá tètè jáde nínú ọkọ̀ náà wọ́n ó sun mọ́ níta wọ́n pè lẹ́hùn nínú pé wọ́n fẹ́ ẹ̀hónú hàn ṣe é mọ̀ pé gbogbo wa la mọ̀ pé bẹ́ẹ̀mí bá ti jábọ́ lẹ́nu èèyàn báyìí èyí tó ń padà síbẹ̀ mọ́ ẹ̀mí ọ̀jábọ́ báyìí yóò sì lọ pátápátá ni kò sẹ́ni tó kú nílé ayé tá a wà yìí tẹ̀mí ẹ̀ tún padà bọ́ síbẹ̀ yóò dùn ọ̀pọ̀lọpọ̀ tó súnmẹ́ni náà wọ́n fẹ̀hónú hàn ẹ̀hónú làwọn ọmọ ìlú Agosasa fi hàn pé ẹ pààyàn ẹ̀já sọ pé ẹ pààyàn torí security yín ló pa ọ̀pá on behalf of you ní bàbá lóòótọ́ ẹjọ́ sì ń bẹ ní kóòtù àmọ́ bẹ́jọ́ ṣe ń bẹ ní kóòtù yìí bàbá èèyàn yín ló pààyàn ọ̀dẹ̀lẹ̀ yín ló fọmọ ìlú yín ẹ dákun ẹni tẹ́ ẹ sọ pé pààyàn yìí security yín tó pààyàn sọmọ Agosasa ni kìí sọmọ bíbí Agosasa wọn ò tí ì mọ̀ dáadáa bóyá ọmọ bíbí ìlú Agosasa lẹ́yìn ṣùgbọ́n mo sì ń bọ̀ lórí ìtàn bàbá wọn ò tí ì mọ̀ bàbá bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹjọ́ ọmọ bíbí ìlú Agosasa tẹ́ ẹ sì mọ̀ pé ẹ fẹ́ kí ìlú Agosasa dàrú ọ̀nà ìtẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ kéèsì yìí bàbá mo mọ̀ báwọn tí ń bẹ ní agolo àwọn ọlọ́pàá wọ́n ń bẹ́ rìmáìndì báyìí èèyàn 9 ni ẹ̀yin lẹ àrẹ́sì gbogbo wọn tẹ̀sí fi wọ́n síbẹ̀ ẹ̀gbọ́n ẹni tó kú látọ̀dọ̀ yín ẹ̀gbọ́n ẹ̀ gangan ìyá yankí wọn lè má dárúkọ ẹ̀tọ́rọ́bìnrin ni ìyá yankí ń bẹ láàrin wọn ẹ sì fẹ́ rán wọn lẹ́wọ̀n èèyàn tọwọ́ yín kú ẹ̀já sọ pé tọwọ́ yín kú torí security yín lẹ́nu pa ẹ̀ntí security ẹni bá ti pa èèyàn náà ló pa nù bọ́sì sẹ̀yìn náà lẹ́pa tó pamọ́ lójú èèyàn bàbá kedere ni lójú Olódùmarè ọba láwùrà pé ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Ọlọ́run Olódùmarè lọ́ba ẹlẹ́san olóńbẹ̀ ìyẹ̀ṣẹ̀ bàbá wò níbẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ tí bàbá bá bí gbogbo nǹkan lọ́mọ gbọ́ọ̀gùn nílé ayé tá a wà yìí ẹ̀jẹ̀ ń sọ fún yín gbogbo ẹ̀yàn olólùfẹ́ mi tí ń wò yín tó dún wò mí lónìí tójú yín ọ̀sìn ní relédè yín tẹ́tí yín ọ̀nẹ́ fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ ẹ dákun ẹ̀jẹ̀ ń sọ fún yín ilé ayé tá a wà yìí Ọlọ́run ò bímọ o ṣùgbọ́n bí ẹ̀san ni
bẹ́sàn bá ń ké kò sí baba ńlá kù bàbá ẹni tó lè sọ pé Olódùmarè bó ló ṣe ń ṣe báyìí. Ẹ ń bá sọ bẹ́ẹ̀ òun tó ọ̀hún ó ti kú, kò sẹ́ni tó mọ̀ ni. Ilé ayé tó tó àkámọ́ra, ayé tó tó àkámọ́ra, ayé tó tó àkámọ́ra. Tó Olódùmarè o, Olódùmarè o, Olódùmarè o, dákun ṣọ́ ìwà ọwọ́ mi, ṣọ́ ìṣe ọwọ́ mi. Má jẹ́ ń ṣiṣẹ́ ẹbí lẹ̀dí àwọn ọmọ mi, torí gbogbo tá a bá ṣe nílé ayé ọmọ ní ó padà wá jèyè iṣẹ́ gbogbo tá a bá ṣe. Ẹ ń bá ń ṣe rere kó múra sí i. Ẹ dákun èèyàn tí bá ń ṣèkà, ẹ dákun ẹ bá ń sọ pé kó ń tàn ọ́ tẹra mọ́, torí pé kí ni àtọ́rẹ́ àtìkà yọkàn wọ̀n ní sọnù nígbẹ̀yìn. Ìwọ tó o bá ná ọmọ lè yé jà, ìwọ tó o bá ná ọmọ 419 ṣe, ìwọ tó o bá ń sọ pé o mọ̀ yàn pa, ìwọ tó o bá sọ pé o níwà burúkú lọ́wọ́ tó o sì ń há ìdí ẹ̀ tẹ́nìkankan ò mọ̀. Dákun má jẹ́ ń tàn ọ́. Ilé ayé tá a wà yìí, give and take. Ilé ayé tá a wà yìí, gbogbo ohun tá a bá ṣe pátápátá gbogbo ẹ̀ lájábọ̀ fún Olódùmarè. Ẹ jẹ́ ń sọ fún yín, bá a bá ti kú báyìí, bẹ́ẹ̀ lẹ́mìí bá ti gbà tẹ̀mẹ́ ti jábọ́ tó ti fò kúrò nínú bọ́dì, nínú àgọ́ ara wa pìtì báyìí. Ẹ má jẹ́ ń sọ fún yín, ẹ má jẹ́ ń tàn yín. Òpin kọ́ o, ìdájọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ìrìn àjò síjọba ọ̀run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pẹ́lẹ́ ayé tá a wà gbogbo wa la lójijì. Òjì là máa ń pè é nílùú bàbá tó bẹ́ mi lọ́mọ. Òjì wa ń máa ń tẹ̀lé wa ni. Bóòrùn bá mú àárẹ, bóòrùn bá mú gan àárẹ. Bí iná bá wà níbi tá a bá wà bá àbá rẹ mọ́ jẹ́ ǹtàn, iná ni òjá rẹ ń bẹ ńlẹ̀. Òjì ń ó máa tẹ̀lé wa kiri gbogbo ibi tá a bá lọ nílé ayé. Ẹ ń bá jí ẹran jẹ nínú ọbẹ̀, òjìji náà ò bá jí jẹ. Ẹ ń bá jí ẹja jẹ nínú ọbẹ̀, òjìji ó bá jí jẹ. Ẹ ń bá yìnbọn pààyàn kò sáà, òjìji ọjọ́ yẹn ni o. Ẹ má jẹ́ ń tàn yín, kò sí wàá bí àbí wàá rí tá a lè ṣe nílé ayé. Àwa àtòjìji wa lájọ́ ń ṣe o. Àmọ́ ń gbọ́ bá dìgbà lájọ́ ń gbà tẹ́mi bá bọ́ lára wa tá a bá kú tán. Òjìji ọ̀hún ó wàá dìde, ṣe mọ̀ pé kì í lè sọ̀rọ̀, àwa là máa ń sọ̀rọ̀. Òjìji ó wàá dìde, yóò wá máa sọ̀rọ̀. Nígbà bá wá débi tá a ti jẹ́jọ́ níwájú Olódùmarè, àwa ò ní lè sọ̀rọ̀ mọ́. Òjìji wa ni ó máa sọ̀rọ̀. Òjìji ó sọ pé ń jọ́ta mo yìnbọn fún Lágbájá, on behalf of you ni ó máa sọ̀rọ̀. Mo yìnbọn fún Tàmẹ̀dò, èmi mo gé Tàmẹ̀dò ládàá lọ́rùn, èmi mo fẹ̀gbẹ́ gún Tàmẹ̀dò. Yóò sì máa ṣàpèjúwe ẹ̀, ẹ sì máa wò ó bí fídíò. Ẹ wá ní lè sọ̀rọ̀ mọ́ ní tiyín. Ẹ wá dúró báyìí, òjìji ni ó máa sọ̀rọ̀, torí kò ní lè parọ́. Ẹ̀yin kan ò ní lè sọ̀rọ̀ débi tẹ́ lè parọ́. Gbogbo ohun tó bá ti sọ, gbogbo ohun tẹ́ gbélé ayé ṣe pátápátá ni ó sọ síta. Yóò jábọ̀ gbogbo ohun tẹ́ gbélé ayé ṣe. Òun láfi dákó àwa lẹ́jọ́. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Tó ìlú Agosasa, àwọn kan ń bẹ́nu ìlú Agosasa nínú iṣẹ́ ìwádìí tiwa táwa ṣe tó Olódùmarè sì ràn wá lọ́wọ́. A lè má láǹfààní láti rí wọn. Àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀wọ̀n yìí, bẹ́ẹ̀ ń bá ti rí wọn sójú rí, Olódùmarè ọba yóò sì san mí lẹ́san. N ò rẹ́nikẹ́ni wọn sójú rí, àmọ́ mo ṣiṣẹ́ ìwádìí mi débẹ̀ ni. Mo rí pé àwọn tí ò yẹ kí ìyàwó máa jẹ, ẹ̀ tí ń fìyà jẹ wọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ ń pààyàn nílùú Agosasa, gbogbo ẹ̀yin tẹ́ tún dìklẹ́ àwọn tí ò yẹ kẹ́ dìklẹ́ àwọn tẹ́lẹ̀. Ẹ dákun ọ̀rọ̀ mi yìí ó lọ sọ́dọ̀ DSS Ogun State. Gbogbo DSS orílẹ̀-èdè Nàìjíríà pátápátá, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín. Gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín. Gbogbo ẹ̀yin Yorùbá Nation agitators, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀yin journalist lóríṣiríṣi, investigative journalist, gbogbo ẹ̀yin detective journalist pátápátá, gbogbo yín pátápátá, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín o. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ mi lọ ọ̀dọ̀ yín. Gbogbo ẹ̀yin ọba aláyé, ẹ̀yin kábíyèsí, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí rùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kọ́dọ̀ kínní. Gbogbo yín pátápátá mo kí o. Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ ẹ̀yin kábíyèsí ọba ilẹ̀ Yorùbá pátápátá. Mo kí gbogbo yín. Gbogbo ẹ̀yin tí wọ́n rántí dákọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n tààyè gbogbo yín, mo kí gbogbo yín. Ẹ dákun ìlú Agosasa tó bá fẹ́ rójú tó fẹ́ ráyè,
àwọn nǹkan kan ń bẹ tí wọ́n ṣàlàyé báyìí. Ẹ dákun ẹ jẹ́ lọ sọ́dọ̀ bàbá kan. Bàbá yìí mo fẹ́ lè sọ pé ó ti dàgbà nílùú yìí. Wọ́n ń pe bàbá yìí ní ọ̀gá ìlú. Àti pẹnupẹnu àti wá gbogbo ọ̀nà láti bá bàbá yìí sọ̀rọ̀ àti láǹfààní. Àmọ́ a mọ̀ pé bàbá yìí ń bẹ lókè ìpẹ́ nítorí pé wọ́n dún mọ̀húrú mọ́ bàbá yìí, wọ́n fẹ́ pa bàbá ni. Kìí ṣòní kìí ṣàná ni wọ́n ti ń gbé àwọn àgbàlagbà nínú ìlú yìí tí wọ́n gbé wọn lọ sí rìmáìndì. Ẹlòmíà lò 17 days, ẹlòmíà lò 30 days tọ́jú oṣù kan, ẹlòmíà lò oṣù méjì oṣù mẹ́ta ní rìmáìndì nítorí pé wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lásán. Ẹ dákun ẹni tó ti wọ 70 80 years kọ́mọ lórí eléyìí ní rìmáìndì. Ṣé ilẹ̀ Yorùbá kò tu òjìire? Ṣé bá a ṣe fẹ́ ṣe nìyẹn tí gbogbo ẹ̀ fẹ́ rójú tó fẹ́ ráyè? Èèyàn kan ní sì ń bẹ nídìí gbogbo ọ̀rọ̀ yìí, èèyàn kan ní ń da gbogbo ọ̀rọ̀ yìí rú. Bàbá ẹ̀yin tẹ̀ ń bínú lẹ̀ ń da gbogbo ọ̀rọ̀ yìí rú nítorí pé ẹ pààyàn bí security yẹn pààyàn, wọ́n sì wá sọ pé wọ́n lọ sunlé yín. A sọ pé nǹkan tí wọ́n ṣe dá kò dá lóòótọ́. Ẹ ń bá mú dúkìá òní dúkìá àtọ́ bá sún onítọ̀hún ó ní bákan ó yẹ kó jìyà ẹ̀ lóòótọ́. Àmọ́ ṣe mọ̀ pọ́ nídìí tí wọ́n fi ṣe wọn ò dédé ṣe. Kìí ṣe pé ẹ̀ ń jàjà òṣèlú ni wọ́n fi sunlé yín àkọ́kọ́. Kìí ṣe pé ẹ̀ ń jàjà ọmọ àdúgbò àbọ̀mọ̀ ìlú lásán ni wọ́n fi sunlé yín tàkọ́kọ́. Nítorí pé wọ́n sọ pé ẹ pààyàn ni, ẹ pa èèyàn wọn ẹni bẹ́ẹ̀ ni èèyàn bí èèyàn. Ẹni tí wọ́n sì tún wá pa yìí ó tún wá jẹ́ ẹni tó jẹ́ pé kábíyèsí ẹ mọ̀ pé kábíyèsí méjì ni wọ́n fà á lẹ̀. Ẹ̀yin fa ẹnìkan lẹ̀ bàbá Ṣokopáò, ẹnì kejì táwọn ìlú fà á lẹ̀ gangan. Ẹni yìí la gbọ́ pé máa ń tẹ̀lé kábíyèsí náà, òun ló máa ń tẹ̀lé kábíyèsí. Àwọn bíi agbèfọ́ba, àwọn tó jẹ́ pé tí kábíyèsí bá fẹ́ ràn yàn ṣe yóò sọ pé lágbájá ọyá bọ́ bí, yóò fẹ́ ẹnu kò létí pé ọyá tí a bá ń lọ rí ẹnìkan báyìí níbi báyìí, ìyún ó ti mọ bẹ̀ yóò sì lọ. Ẹni yìí ni wọ́n pa bàbá. Ẹ dákun sínú ìlú lè dùn, inú wọn ò lè dùn. Èyí nìyí tí wọ́n fi gbé ẹ̀hónú ńlá wọn gbé hàn pátápátá, wọ́n gbé sójú. Ẹ̀pà lágbájá ẹ̀pà tàmẹ̀dò, wọ́n sì lọ sílé yín, wọ́n dáná sun, wọ́n sì sun àwọn nǹkan àlùmọ́nì lóríṣiríṣi. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ohun tí wọ́n sun ṣe mọ̀ pé ilé ayé ni gbogbo nǹkan ọ̀hún wà. Ilé ayé la sì bá, ilé ayé la fi sí. Gbogbo nǹkan tí wọ́n sì sun gbogbo ẹ̀ ni wọ́n lè rà padà, kódà wọ́n lè kọ́lé padà, wọ́n lè ṣe gbogbo ẹ̀ padà. Àmọ́ ẹni tó ti kú ńkọ́? A lè rẹ́mi padà bàbá. Ní tó yẹ kẹ́ ẹ rò pọ̀. Orúkọ tẹ̀ ń jẹ́ Ṣokopáò bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ṣe mọ̀ pé èèyàn kan lẹ kọ́kọ́ ń jókòó ọ̀hún. Ẹ gba ọkọ̀ ọ̀hún lọ́wọ́ èèyàn kan ni. Ẹni ọ̀hún ò sì bó ọkọ̀ ọ̀hún jẹ́. Bàbá àfẹ́kẹ́ bà Ṣokopáò jẹ́. A fẹ́ mọ gbúrò yín títí láéláé ni bàbá. Ọkọ̀ yín ò sì ní parun bẹ́ẹ̀ bá jẹ́. Bàbá ẹ má jẹ́ ń tàn yín. Òfin tẹ́ ẹ bá ti fi lílẹ̀, àwọn ọmọ tí ń tẹ̀lé yín wọ́n ṣe jù bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ. Torí mo sì gbọ́ pé lánàá yìí wọ́n sì gbé èèyàn kan, ẹni tí ń ta bàbá Ìjẹ̀bú nídìí ìrókò. Wọ́n lọ sọ́dọ̀ ẹnìkan tí mo fi ṣe prógráàmù Wàsíù lórúkọ ẹ̀. Ara àwọn tí wọ́n lọ ń dáná ni, tí wọ́n lọ ń gbégi dáná, tí wọ́n ń gbowó lọ́wọ́ àwọn ọlọ́kadà, àwọn onímọ́tò. Ó sì lọ sọ́dọ̀ ẹni yìí nídìí ìrókò ní ṣọ́ọ̀bù ẹ̀. Ó kọ́ bẹ kó gbogbo ẹ̀ dání, kọ̀ǹfàmù ni. Ó kọ́ bẹ lọ sọ́dọ̀ ẹni yìí. A mọ̀ pé n tó fi lọ síbẹ̀, ó ń wá búrò ẹni yìí láti mú ni, kí wọ́n lè fi sí police station, kí wọ́n tún lè transfer òun náà sí Ogun State Command lọ́dọ̀ àwọn DSS. Àmọ́ ńgbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbé ẹ̀ mọ́ra wọn lọ́wọ́. Nígbà tí wọ́n gún lọ́bẹ, sójà tí ń bẹ nítòsí ibẹ̀ lọ jáde síta pé kí ló dé. Ó sì kó wọn, ó gbọ̀bẹ náà lọ́wọ́ wọn, ó sì kó wọn lọ police station. Àmọ́ ńgbà wọ́n dé police station, ńkọ́ police station tí ń bẹ nídìí ìrókò, wọ́n mú arákùnrin yìí, wọ́n sì tì mọ́lé. Arákùnrin yìí sọ pé òun kọ́ lòun mọ́bẹ wá, Wàsíù ló mọ́bẹ wá bá òun ní ṣọ́ọ̀bù òun. Àwọn ọlọ́pàá ò gbọ́ o, wọn ò gbèsè sí i. Kódà ọ̀rọ̀ tarákùnrin yìí náà gbọ́. Ìgbà táwọn ọlọ́pàá ó sọ̀rọ̀ láàárọ̀ yìí, àwọn ọlọ́pàá sọ pé òun gangan ló mọ̀bẹ ló fẹ́ fi gún Wàsíù. Ẹ dákun tó lè ṣe.
èèyàn wá bá a ní ṣọ́ọ̀bù ọmọbìnrin wá bá jà ní. Ilé ayé tá a wà ẹ dákun ẹja ṣe dáadáa nítorí àwọn ọmọ wa. Ẹlòmíì ó fi ṣẹlẹ̀ yóò kúrò ní sáfíìsì nǹkan burúkú ó sì bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sáàrọ̀ ọmọdọ́mọ ẹ̀. ẹja rò ó rè o ẹja rò dáadáa o gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tu òjìrì ẹ dákun ẹja ṣe dáadáa nítorí àtúbọ̀tán kò sí ní tá a ṣe nílé ayé tá a wà tí ọ̀nẹ́ ńlá àtúbọ̀tán dáadáa ń bẹ àtúbọ̀tán burúkú ń bẹ. Ìwọ ni kó wá mọrú àtúbọ̀tán tó fẹ́ ní nílé ayé ní tó bá ṣe nílé ayé ní ó dìtámì àtúbọ̀tán tó ní nílé ayé tá a wà yìí. Ẹni tí ń bá ṣe nílé ayé ní ó dìtámì àtúbọ̀tán tí ó dé bá mi nílé ayé tí mo wà yìí. Arákùnrin ọ̀hún bẹ lágolo àwọn ọlọ́pàá báyìí o àti ìmọ̀ ibi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí. A gbọ́ pé wọ́n fẹ́ transfer ẹ̀ lọ sí Ìpókíà lẹ́yìn Ìpókíà wọ́n wá gbé lọ sógùn state bẹ́ẹ̀ bá ilé gbé lọ bẹ̀ wọ́n bá jẹ́ pé arákùnrin yìí ọ̀ráìtì ọjà rẹ̀ Olódùmarè ó fìyà jẹ yín tẹbí tará tilé taya tọmọ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní ìjáde kéèsì yìí ẹ rántí pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pẹ́ tó 35 years náà ní sáfíìsì bẹ́ẹ̀ bá sì lò tán àrọmọdọ́mọ yín ọ̀wà máa jẹ gbogbo iṣẹ́ tẹ́ ẹ ti ṣe ní sáfíìsì láti ọdún kìíní títí di 35 years. Bàbá wa DPO ti ń bẹ ní Ìdí Ìrókò police station mo kí yín bàbá ẹ má gbè sókè kan ẹ gbè sọ́dọ̀ Olódùmarè bàbá nítorí àtúbọ̀tán Olódùmarè ó sì mọ̀ fún yín ṣe ẹ ti ṣe dáadáa débi tẹ́ wà yìí ẹ dákun ẹ má jẹ́ kẹ́nìkan ó dà yín lágbóni iṣẹ́ tẹ́ ti ń ṣe bọ̀ látẹ̀yìn wá bàbá ẹ má jẹ́ kẹ́nìkan ó bàjẹ́ àwọn gbogbo rẹ́kọ̀dù mú látẹ̀yìn wá bàbá a rí i pé gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe gbogbo ẹ̀ ló dáa ẹ ti wá ṣe débi ìrókò ẹ má jẹ́ kẹ́nìkan tó fẹ́ ba yí ara ìjẹ́ mọ́jọ́ ba tọ̀dọ̀ yín jẹ́ bàbá DPO ti Ìdí Ìrókò police station kódà èmi gan ti ṣe kéèsì lọ́dọ̀ mi ní bàbá gbogbo àwọn ọmọ tẹ́ ẹ ní lẹ́yìn àgàgà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń bẹ nínú wọn mo lè dákọ púpọ̀ nínú wọn ṣùgbọ́n wọn ò ní ṣe bá wọn lásìkò èèyàn ni wọ́n ṣe dáadáa Olódùmarè ó sì máa bá mi kẹ́ wọn bàbá ẹ dákun ẹ já ṣètọ́jú àtúbọ̀tán ẹja ṣiṣẹ́ nítorí àwọn ọmọ wa ẹ má gbèsè bè kan bẹ́ẹ̀ bá ilé mẹ́nìyàn bẹ́ẹ̀ bá ilé transfer ẹ̀ sí Ìpókíà tí wọ́n transfer ẹ̀ sí Ògùn state ní Abẹ́òkúta bàbá Olódùmarè lè fi yín léèrè wò. So ẹ dákun gbogbo èèyàn lólùfẹ́ mi ẹ gbọ́rọ̀ Àgọ́sàsà aláàjì tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí aláàjì Fatai Akínbọ́lá wọ́n ní aláàjì yìí lọ̀gá àlú àmọ́ wọ́n ń dún mọ̀húrú mọ́lájì yìí wọ́n fẹ́ pàlájì ẹ má gbàgbé pàlájì yìí ìyàwó alájì yìí gangan ó ti ṣiṣẹ́ House of Representative rẹ̀ ìyá yìí sì ṣe dáadáa ọba gómìnà tí ń bẹ ń bẹ ọba ṣiṣẹ́ ẹ dákun n ò rò pé ìyá yìí gan ń bẹ ńlé nítorí pé Lóńgẹ́ fúnra ẹ̀ ewu ni ewu ń bẹ lóko Lóńgẹ́ aláàjì gan ò sí nlé nígbà tá a ṣèwádìí aláàjì dáadáa ní gbogbo ọ̀nà pé ká ilé bá aláàjì sọ̀rọ̀ aláàjì Fatai Akínbọ́lá a rí i pé wọ́n ní aláàjì ó travel ní kó lè tọ́jú ara ẹ̀ ara aláàjì ò yá dáadáa àgbàlagbà làlájì bí wọn bá ṣe mistake aláàjì yìí ti wọ 80 years àwọn lọ̀gáàlú àwọn ni wọ́n ń pè lọ́gáàlú Àgọ́sàsá aláàjì yìí jẹ́ni tó jẹ́ kó ṣe dáadáa sílùú gbogbo ìlú ló fẹ́ràn aláàjì yìí ẹ má jẹ́ ń tàn ní gbogbo tí kó wa wá bá ṣe nílé ayé wọn ròyìn bá a bá kú wọn ròyìn bá a sì tí ìkú náà wọn ròyìn aláàjì yìí ti dàgbà àmọ́ ẹ ṣáàfẹ́ frọtéètì aláàjì yìí kẹ́mi ó lè bọ́ lẹ́nu rẹ̀ Olódùmarè sì ní fún yín ṣe aláàjì ó padà sáàrin ìlú yóò sì wá ṣèlú ẹ dákun ẹ má jẹ́ ń tàn ní àfi bẹ́ẹ̀ bá ju Olódùmarè lọ lókun àwa ọmọ aláàjì ohun òrojú mi báyìí ráláàjì o bẹ́ẹ̀ ń bá ṣe ráláàjì rí ẹ̀mẹ́nu Ọlọ́run ṣùgbọ́n aláàjì yìí
ikú kan èépẹta lójú ran ikú kan ò ní pàlájì ní báwa ṣe gbúrò àlájì bá a bá gbúrò tiyín náà dáadáa á sọ̀rọ̀ yín dáadáa bàbá ṣe gbúrò yín nídàkejì náà á sì tún sọ kò sí kú tí ó gbàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀ mọ́ jẹ ìtàn yẹn iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lolódùmarè gbéra wá sílé ayé àsì ní sọ̀rọ̀ sọ ẹ̀ ń bá ní káwà ó sọ̀rọ̀ sọ olódùmarè ó sì bá wa fún ní kò mọ́lẹ̀ pìnkín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun ẹ kú ìjókòó ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ ẹnìkan sí eléyìí dàbí ọ̀dọ́ ìlú ó kọ ẹ̀ nínú iṣẹ́ ìwádìí wa orúkọ ẹni yìí a máa jẹ́ Oyèrò Samuel àwọn DSS ti Ogun State wọ́n declare ẹni wanted ẹ dákun èmi fẹ́ béèrè lọ́wọ́ yín kí ló ṣe gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá nínú iṣẹ́ ìwádìí tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo rí pé nìyí ẹni tó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn ni ṣe é mọ̀ pé bàbá wa olóyè Sunday Igboho nígbà tí ń jà fẹ́tọ̀ ọmọ Yorùbá àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ń bínú ẹ̀ àwọn DSS náà lọ sílé bàbá lọ́jọ́ kìíní àná ní July 1st ọjọ́ mọ́lẹ̀ gbàgbé wọ́n sì bà nǹkan jẹ́ wọ́n bọkọ̀ jẹ́ wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọ̀nà jẹ́ kódà wọ́n tún rán ẹ̀mí lọ sọ́run àjàǹtẹ̀ wọ́n pààyàn níbẹ̀ wọ́n pààyàn tí wọ́n sì rókù ẹ̀ nílẹ̀lẹ̀ wọ́n sì tún pààyàn tó jẹ́ pé wọ́n sì tún gbókù ẹ̀ lọ àrókù ọ̀hún dòní. àwọn DSS ní láyé ìjọba àná ìjọba Fúlàní ìjọba Muhammadu Buhari ni wọ́n ṣe léyìí sí olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè dẹ́mi bàbá sí torí wọ́n fẹ́ pa bàbá lọ́jọ́ náà ní kódà olóńgbò lé bàbá ó lọ jẹ́jọ́ l'Àbújá wọ́n gbólóńgbò láti lé bàbá d'Àbújá ẹni tí wọn ò kó nílé bàbá gan wọ́n d'Àbújá wọ́n kó sílẹ̀ báyìí gbogbo wa la sì rí nǹkan ọ̀hún pé nǹkan ìjà tó jẹ́ pé wọ́n ti póòsì lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn kan ní bọ́dà wọ́n sì póòsì ẹ̀ síbẹ̀ pé tí wọ́n bá lé bàbá nẹ̀yìn ẹ̀yìn inú Ọlọ́run. Olórí àwọn ọ̀dọ́ ni mo lè pẹ́ nìyí ó dàbí olórí ọ̀dọ́ tí máa ń jà fún mi ṣé yìí lẹ́ ń bínú sí ẹni kí wọ́n lọ gbé kí wọ́n pa èmi ò mọ̀ wọ́n rí o àmọ́ nu iṣẹ́ ìwádìí wọn ẹ̀ ń bá ṣe dáadáa ká sọ ẹ̀ ń bá ṣèdàkejì ká sọ torí bàbá wí á kú bá a sì pé á gbọ̀run lọ. Olódùmarè ó káṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ ó jẹ́ kí kó káṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ ni. Oyèrò Samuel ìnagijẹ nìyí wọ́n náà ń pè ní wọ̀tá ẹ dákun kí ni wọ̀tá ṣe fún yín tẹ́ fi declare wọ̀tá wanted ẹ̀ ń wá wọ̀tá ẹ fẹ́ pa ṣe ń tó kàn ní nílùú Agosasa mo sọ fún yín béèrà bá rin wọ̀tá ìlú Agosasa ò lè rójúmọ́ láyé kìí ṣépè ẹ dákun bí nǹkan bá ṣe wọ̀tá tẹ̀ ń wá kiri ìlú Agosasa ò lè ráyè mọ́ kìí ṣépè gbogbo ẹ̀yin tí bá ń bínú wọ̀tá Olódùmarè ó bínú sí yín tàyàtọ̀ ọmọ tìlẹ́tìlẹ́tì ẹbí tara n ò mọ wọ̀tá rí bí n bá fojú mi rí wọ̀tá báyìí tá a jọ dúró tá a jọ sọ̀rọ̀ báyìí Olódùmarè ó sì fìyà jẹ mí àmọ́ bí wọn bá rí tó jẹ́nu iṣẹ́ ìwádìí mi kí n béèrè lọ́tún kí n béèrè lósì ká sì rí mú ìdájọ́ òdodo mọ́lẹ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ìdáwọ́lé mi yọmọ yọrí sí rere ni ẹ má gbàgbé pé mo ti sọ̀rọ̀ olórí ìlú bàbá Alhaji Fatai Ajibọlá bàbá ti dàgbà o ẹ fi bàbá Sunday rọ́nù ẹ fẹ́ pa bàbá mo sọ pé bí bàbá bá dé bọ́ bá yọjú báyìí bẹ́ẹ̀ bá ilé gbé bàbá ẹ sọ pé ìjọba ní ń wá wọn ẹ sì gbé wọn lọ pílànù yín nù ẹ sì fi nǹkan ṣe bàbá àwọn kan wà tí à ń wò pé kí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn ní kẹ́lẹ̀ ríjọba yín ṣe Olódùmarè kì í wò bí èèyàn ṣe ń wò èèyàn ń wo ojú ni ṣùgbọ́n Olódùmarè ọba mi adákẹ́dájọ́ ń wo ọkàn ẹ̀tún wá mọ́dìdí ọ̀dọ́ ìlú ẹ̀ lé sẹ́yìn odi wọ̀tá ẹníjọba ní ń wá ẹ̀yin DSS tẹ́ ẹ pamọ́ pọ̀ tẹ́ ẹ̀ ń wá wọ̀tá Olódùmarè ó dájọ́ ẹ̀rántí pé gbogbo yín ẹ níyàwó ẹ sì bímọ ẹ lọ́kọ
ẹ̀ bá rò ó béèyàn kan bá ń tì yín kò yẹ kẹ́ ẹ tira yín. Iṣẹ́ tẹ́ ẹ lọ sáfíìsì tẹ́ ẹ lọ ṣe kò easy bẹ́ẹ̀ bá ní yúnífọ́ọ̀mù tẹ́ ẹ wọ̀ yúnífọ́ọ̀mù yìí wọ́n èèrà lọ́jà bẹ́ẹ̀ bá fi ráǹkì sápá àbẹ́ fi sáyà àbẹ́ fi síbikíbi nínú yúnífọ́ọ̀mù yín ẹ jẹ́ n sọ fún yín wọ́n èèrà ráǹkì lọ́jà ẹ ṣiṣẹ́ fún ni kò wá yẹ kí ordinary civilian kan kọ́ wá máa pàṣẹ fún yín nítorí owó. Olódùmarè lọ́ba tí ń ṣohun gbogbo fúnni lódùlódù Olódùmarè nìkan lọ́ba tí ń fúnni lówó Olódùmarè nìkan lọ́ba tí ń fúnni lọ́lá Olódùmarè nìkan lọ́ba tí ń ṣe fúnni Olódùmarè ó sì bá yín tọ́jú ìyàwó àtọmọ yín ẹ dákun gbogbo ẹ̀yin DSS ẹ fọgbọ́n ṣe gbogbo àwọn tẹ́ ẹ dìklẹ́ àwọn tẹ́ ẹ dìé ẹ dákun ṣé wọ́n pààyàn ni wọ̀tá nínú ìwádìí tèmi kìí sọmọ ìlú mo ti gbọ̀rọ̀ yé lẹ́nu wọn ìlú mẹ́rin tó sì jẹ́ pé wọ́n ń bẹ ní Agosasa àrídájú pé wọ̀tá ò sí lára àwọn tó dáná sunlé kò sí lára àwọn tó dáná sun ọkọ̀ àmọ́ wọ̀tá jẹ́ èèyàn kan tó nígboyà tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè fèsì wọ̀tá jẹ́ èèyàn kan tó nígboyà irú àwọn ẹni yìí gan ló yẹ káwọn ọlọ́pàá ọmọ lò ṣe mọ̀ pé l'Amẹ́ríkà láwọn ìlú ọba kan bí wọ́n bá rẹ́ni tó nígboyà tó lè fèsì ẹ̀ wọ́n mú mọ́ra ni wọ́n mọ̀ lò ó arákùnrin afẹ́lọ ààrẹ ti ẹnìkan nǹkan báyìí yóò sì fún wọn lọ́wọ́ ṣe mọ̀ Olódùmarè fún oníkálukú lọ́pọlọ tiẹ̀ nǹkan tó lódùmarè fún wọ̀tá nínú wọn ni pé wọ̀tá nígboyà òun ló dúró ti bàbá Sokopa òkè ló dé ẹ̀ ń fìyà jẹ wá àwa ọ̀dọ́ ìlú yìí bàbá ẹgbẹ́ wa lẹ̀ ẹgbẹ́ wa sọ́lẹ̀ bàbá ó ní wọ̀tá o nínú iṣẹ́ ìwádìí wa àwa sí ń bẹ̀ àmọ́ wọ́n wá ní wọ̀tá yìí a gbọ́dọ̀ dìlítì ẹ̀ kúrò lórílẹ̀ alààyè ni níjọba ní wá wọ̀tá mo fọ̀rọ̀ wá kan lẹ́nu wò nínú yín wọ́n níjọba ní wá wọ̀tá o kìí ṣe bàbá ẹ̀yin gangan lẹ̀ ń wá wọ̀tá ẹ má jẹ́ ń tàn yín ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀ síjọba lẹ́nu gbogbo wa la ọ̀rẹ́ gómìnà yín gọ́vùnà Abíọ́dún tí ń bẹ ní Ògùn stéètì ọ̀rẹ́ gọ́fúnà nìyí bàbá Sokopa o ẹ̀ ń bá gómìnà Ògùn stéètì ẹ bá ń wọlé ẹ̀ ń bá jáde ẹjọ́ ń jẹ ẹjọ́ mu ni ẹjọ́ ń jíròrò ni kìí ṣe gómìnà nìkan ṣe mọ̀ pé ní bá ti mọ gómìnà ìwé lásán ni ó gbà ó bá dé àgọ́ ọlọ́pàá tó jẹ́ kọta pátápátá yóò sọ pé ọ̀rẹ́ gómìnà ni mí gómìnà gan ti pè kó tó débẹ̀ gbogbo tẹ́ni yìí bá ń fẹ́ nírànlọ́wọ́ ẹ dákun ẹ bá ń ṣe fún sọ wá yẹ kí bàbá Sokopa ọ̀rọ̀ mi tún lọ sọ́dọ̀ yín sọ wá yẹ kẹ́ ẹ múrò àwọn ẹni yìí kẹ́ wá lọ máa fìyà jẹ wọ́n nílùú yín torí pé wọ́n dáná sunlé bàbá mo sọ pé ẹ̀yin àtolódùmarè lọ̀rọ̀ yìí ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀sẹ́ni tó lódùmarè ò lè mú ọ bẹ́ẹ̀ nìkan bá ti pẹ́ tí bá ń ṣe gulegule bó bá tásìkò tó lódùmarè ó mú wà láìtàláì nǹkan kékeré báyìí lódùmarè ó fi mọ́ ń tọ̀ bàbá ẹ má jẹ́ kó lódùmarè kọ̀ dé àìmọ́ ṣe sí yín bàbá Sokopa ẹ ṣe dáadáa bàbá ẹ ṣe ayé dáadáa ẹ ti ń ṣe dáadáa bọ̀ látẹ̀yìn ẹ má jẹ́ kó kọ Sokopa ó bàjẹ́ kì í ṣẹ̀yìn lẹ bẹ̀rẹ̀ orúkọ yìí bàbá yìí náà ṣe orúkọ yìí dáadáa lọ́mọ kọ́sítọ́ọ̀mù bàbá ẹ lóríṣiríṣi ọmọ tó ṣoríire gbogbo àwọn tẹ̀sí ń bá jà ìwé la gbọ́ páwọn náà lọ́mọ tó dáa kábíyèsí tìlú yàn tí wọ́n ń pè nílùú Fẹ́mi lóyè bàbá yìí lọ́mọ ní NDLEA bàbá yìí lọ́mọ láàrin àwọn sójà bàbá yìí lọ́mọ láàrin àwọn immigration lọ́mọ káàkiri láwọn ọmọ tó ṣoríire àwọn téèyàn yín náà lọ bá nílé tí wọ́n sáládàá lórí èyàn ẹjọ́ tìyàn ń bẹ ní kóòtù obìnrin ní ọkọ ìyá yìí gangan ti ṣe gómìnà ó ti ṣe chairman local government rí bí kánsílọ̀ ni wọ́n sì lọ káyà àgbàlagbà mọ́lé ìyá 70 something years bóyá 72 ni wọ́n sì ṣáyà yẹ ládàá láàrin orí Olódùmarè ló kó ìyá yẹn yọ ṣe báwọn ọmọ ẹ̀yìn yín ló ṣe léyìí bàbá Sokopa bàbá bẹ́ẹ̀ bá tiẹ̀ sí ń bẹ̀ ó yẹ kẹ́ ẹ kọ́ṣẹ́ àwọn ọmọlẹ́yìn yín torí mo sọ ọmọ ní tí àwọn ọmọlẹ́yìn yín bá ṣe òun ni wọ́n fi ròyìn pẹ́yìn lẹ ṣe bàbá torí pé wọ́n mọ̀ wọ́n mọ yín bàbá Sokopa ọ̀rẹ́ bá ronú sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ẹ ṣàtúnṣe kó tó pẹ́
bólódùmarè bá fẹ́ múyàn yọ kọ̀dí àìmọ̀ ṣe sí ni olódùmarè ò ní kọ̀dí àìmọ̀ ṣe sí yín bẹ́ẹ̀ bá ṣe dáadáa làdúrà mọ́ gbà bàbá. arákùnrin tí mò ń sọ yìí wọ́n ń pè ní wọ̀tá. kí ni wọ̀tá ṣe? gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ yorùbá kò tó òdì rẹ̀ pátápátá, ẹ dákun ẹ bèrè lọ́wọ́ bàbá Ṣokopá pé kí ni wọ̀tá ṣe tí wọ́n declare wanted. ṣé wọ̀tá pààyàn ni? àmọ́ mo mọ̀ pé wọ̀tá ẹ̀ náà èyí ṣẹran rírọ̀. èèyàn kan tó ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni, tí ń jàfẹ́tọ̀ lu bàbá ìbí olóyè Sunday Igboho. ó ní gbogbo èèyàn mọ̀ lágbègbè Ìpókíà local government àti ìlú Agosasa pé ẹni yìí ẹ̀gbin òun lè ta lélu Agosasa yóò kọ́ ni. gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú Agosasa bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn kan tó lọ́pọlọ, bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó lódùmarè fún lọ́pọlọ tí it rẹ̀ dá, ẹ rò pé wọ̀tá ẹ̀ ṣẹni tó jẹ́ kó yẹ kẹ́ ẹ lé dànù. wọ̀tá ẹ̀ ṣẹni tó jẹ́ pé ó yẹ kó wà lẹ́yìn odi. ẹni tó lè jà fún yín ni. ẹ rántí pé àwọn bàbá tí wọ́n wà níbẹ̀ nísìnyí wọ́n ti tó adáyè kan tó jẹ́ pé wọ́n ń lọ́nu. wọn ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ, Olódùmarè ó bá wa lọ́ra ẹ̀mí wọn. àmọ́ ọjọ́ orí wọn ti ń dalẹ̀ lọ. irú àwọn wọ̀tá yìí tún sì lè ní nǹkan rere láti ṣe fún mi. bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ èèyàn ń bẹ tó jọ̀dọ̀ tí ń bẹ nù báyìí tó jẹ́ pá bẹ́ẹ̀ Ṣokopá bàbá Ṣokopá ni wọ́n wà, táwọn náà sì jẹ́ èèyàn pàtàkì tó lè dúró dáadáa fún ìlú Agosasa. ṣùgbọ́n ẹ ti ń bára yín jà. gbogbo yín pátápátá ọ̀rẹ́ ló yẹ kẹ́ ẹ máa ṣe pẹ̀lú wọ̀tá. àmẹ́ ń bá wọ̀tá bínú torí pé ó jẹ́ apá abòmíì kì í sapá ọ̀dọ̀ yín. torí pé wọ̀tá jẹ́ apá ọ̀dọ̀ bàbá Ìlúfẹ́mi lóyè. bàbá Ìlúfẹ́mi lóyè tó jẹ́ kábíyèsí yìí gan ṣe mọ iye ọjọ́ tó lò ní rìmáìndì tẹ́ ẹ fi pamọ́. nígbà tẹ́ ẹ sì fi pamọ́ tán tí bàbá yìí jáde, bàbá nílò láti lọ tọ́jú ara ẹ̀. mo fi Olódùmarè ọba tó dá mi sáyé mo fi ṣẹlẹ́rìí. mo ti ń wá gbogbo ọ̀nà láti máa bá bàbá yìí náà sọ̀rọ̀. wọn ò tí ì láǹfààní láti bá bàbá sọ̀rọ̀. wọ́n ní bàbá ń tọ́jú ara wọn. bàbá ò lo fóònù lásìkò tí a wà yìí. ṣe mọ̀ pé bàbá lọ́mọ, bàbá bímọ, bàbá sì láya lókè ìṣẹ̀. bàbá ò sì ní fojú sunkún lórí ayé láṣẹ Èdùmàrè. gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Agosasa tẹ́yìn bá sọmọ àlè, wọ̀tá èéṣẹ́ ẹni tó yẹ kẹ́ ẹ lé sẹ́yìn òde. àwa wádìí débẹ̀, àwa ṣèwádìí débẹ̀ ni wọn fojú rí wọ̀tá rí. wọ́n sọ̀tọ̀ ọ̀rọ̀ fún yín, ẹ ń bá kọ̀ kó mọ̀ gbọ́, ẹ ń bá sì fẹ́ ẹ dákun ẹjọ́ ń tọ̀ kọ́ gbọ́. bí n bá fẹnu mi n bá fi gómì jẹ fún yín, ẹ dákun ẹ mọ̀ gbà á. bí n bá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹ dákun ẹ sọ fẹ́mi àdètú ọ̀rọ̀ ẹni kí n lọ kérú ẹ̀ wá, wọ́n sì kó fún yín. ọ̀rọ̀ lórí wọ̀tá nù. ẹ dákun ẹ má jẹ́ kí wọ̀tá ọpẹ́ lẹ́yìn odi. àní fojú sunkún ara wa ni mo sọ bẹ́ẹ̀. èèyàn ni wọ̀tá, wọn ò rí wọ̀tá rí. gbogbo ẹ̀yin DSS tẹ́ declare wọ̀tá wanted, ẹ rò ó dáadáa kẹ́ ẹ tún rò. wọ̀tá jẹ́ èèyàn kan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá súnmọ́ wọ̀tá gangan yọ̀ọ̀bà ní ṣiṣẹ́ dáadáa. orílẹ̀-èdè nàìjíríà ẹni tó bá jẹ́ èèyàn pàtàkì gangan là máa ń bínú sí. náà ni wàhálà àti ìdààmú ṣe ń ṣẹlẹ̀ ní nàìjíríà tá a lè látúnṣe sí. àwa yìí ti lọ sáwọn orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀ bíi Ghana, Côte d'Ivoire, Benin Republic àti Togo, Mali àti Burkina Faso. àwa ti rí iṣẹ́ tí gbogbo àwọn ọlọ́pàá wọn ń ṣe takuntakun. a ṣe ìpéjọba wa lórílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ yorùbá kò tó kiri àtàwọn agbófinró wọn náà ṣiṣẹ́ wọn bí iṣẹ́. ṣùgbọ́n ẹ má jẹ́ kẹ́nìkan tí ọba yín lọ sí training civilian lásánlásán, bloody civilian. ẹ má jọ wá fi owó kan tí ọ̀tọ̀ nǹkan kan kọ́ wá máa fi búrẹ́dì kọ́ yín lọ́mí ọbẹ̀ jẹ, kọ́ wá máa control yín. kábíyèsí tí ń bẹ nílùú Agosasa báyìí tíjọba gbé ọ̀pá àṣẹ fún. kábíyèsí bẹ́ẹ̀ bá rìn lọ́nà tó tọ́ láti ìbẹ̀rẹ̀ ayé yín títí dìsìn, gbogbo iṣẹ́ tẹ́ ẹ ti ṣe níbẹ̀rẹ̀ ayé yín, ẹ dákun ẹ wo bojú wẹ̀yìn. ẹ mọ̀ pé ẹ ti ṣiṣẹ́ fún ìjọba rí bàbá. gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe fún ìjọba àti iṣẹ́ tẹ́ ẹ ṣe fún ara yín, ẹ rò ó dáadáa bí gbogbo ẹ̀ bá tọ̀nà débi tẹ́ ẹ wà yìí.
tẹ́ ẹ fi wá débi tẹ́ ẹ wà yìí bínú yín bá dùn báyọ̀ yín bá kún sí gbogbo ọmọ ìlú tẹ́ ẹ fẹ́ jọba lé lórí ẹ̀ní máa ń lẹ́nikẹ́ni kúrò láàrin ìlú ẹ̀ní lọ bá àwọn ìlú kan ṣe kábíyèsí onírò a gbọ́ pé nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ẹ̀ lọ bá wọn ṣe mítìn pé kí wọ́n lé gbogbo ọmọ tí ń jẹ́ ọmọ ìlú Àgọ́sàsá tí ń bẹ ìlú náà kí wọ́n lè wá sílùú Àgọ́sàsá kí wọ́n lè kó wọn kí wọ́n lè máa fi wọ́n pamọ́ sátìmọ́lé ọjọ́ ń bẹ kóòtù ẹ sì tún kó àwọn èèyàn tún kó wọn lọ sátìmọ́lé bẹ́ẹ̀ nìkan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú lánàá tí wọ́n sì fi sátìmọ́lé ní police station ní Ìrókò DPO tí ń bẹ ní Ìrókò ẹrù ọ̀rọ̀ yìí ó ẹrù dáadáa Olódùmarè ọ̀tún dá bẹ́ẹ̀ báyìí lè transfer ẹ̀ nìyí lọ sí Ìpókíà police station tí wọ́n wá ti bẹ̀ transfer ẹ̀ lọ sí Abẹ́òkúta gbogbo wa la ti mọ̀ pé ó ti lọ́wọ́ kan nínú mi ẹ̀ tí ń gbọ́ ti civilian ṣiṣẹ́ Olódùmarè ránṣẹ́ nù Olódùmarè ọmọ fún yín ṣe. Àlá Sunday agbọ́pẹ́ nìkan náà tún jẹ́ Àlá Sunday wọ́n lè sẹ́yìn orí ìlú ara àwọn tí wọ́n ń wá tán fẹ́ pa nìyí kí ló dé kí lẹ fẹ́ pa Àlá Sunday náà fún kí ló ṣe sọ́wà lára àwọn tó sun lé ni bọ́ bá tiẹ̀ wà ń bẹ̀ ọ̀fẹ́ múnú hàn ní ṣe mọ̀ pé létí wọ́n sun ọkọ̀ tí wọ́n bàjẹ́ wọ́n lè rà padà wọ́n lè túnṣe ẹ̀mẹ́tẹ́ ti pa ń kọ́ sẹ́ni yìí lè padà wá sílé ayé ẹ rántí pé ẹni tí ẹ pa ọ bímọ bọ́mọ ẹ bá dàgbà títí yóò bá tàn ṣe mọ̀ pé ìtàn àrọ́bá sì ní bàbá àtàn ọmọ ẹni tí wọ́n pa yìí tẹ́ ẹ pa bàbá sọkò báwọn ẹja sọ pé yìí lẹ pa torí ẹni security yìí ló pa àwọn èèyàn sọ pé àwọn rí yín pé yìí lẹ pa àti pé security yìí àti pé yìí gan ẹ̀yin náà ni wọ́n ṣe ọ̀yọ́ bí àfúní bẹ́ẹ̀ bá sì dọ́mọ bíbí ìlú Àgọ́sàsá bẹ́ẹ̀ bá jẹ́ pé ìlú Àgọ́sàsá ni wọ́n forí yín balẹ̀ sí tẹ̀sí fẹ́ kágọ́sàsá ó rójú kó ráyè ọyẹ kọ́rọ̀ yìí kéèsì yìí kọ́ ti parí still náà títí di àná lánàá yìí wọ́n sì ń gbé yàn a sì mọ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lẹ́yìn olè ìlú bí wọ́n bá ilé wọlé wá wọ́n mọ̀ gbé wọn ní ẹlòmíì wọ́n pa àṣà ti rí ẹni tó jẹ́ pé wọ́n pa eléyìí ni ó jẹ́ ń ṣe àlọ́ sọ́dọ̀ yín bọ̀dá mi mo kí yín o n ò mọ̀ yín rí níbi kankan n ò sì rí yín sójú rí àmọ́ iṣẹ́ ìwádìí ló gbà wá débẹ̀ wọ́n ń porúkọ yín ní gòdónú sẹ́rípa ẹkú kalẹ̀ ẹkú bẹ́lẹ́dùmarè ti pé orí ọ̀gá yín tẹ́ ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ àtẹ̀yìn àtọ̀gá yín Olódùmarè ó san gbogbo yín lẹ́san dáadáa yóò sìn mí náà lẹ́san iṣẹ́ tí ń bá ṣe yóò sẹ̀yìn náà lẹ́san iṣẹ́ tẹ́ bá ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Olódùmarè ó san yín lẹ́san nǹkan tẹ́ bá ṣe nílé ayé bọ̀dá gòdónú sẹ́rípa akíyín o ẹ̀yin náà ṣe mẹ́wàá nínú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí bọ́ bá jẹ́ dáadáa lẹ́ṣe bọ́ bá sì jẹ́ dàkejì ni Olódùmarè lọ́ba ẹlẹ́san a sì gbọ́ pé ẹ mú ẹnìkan mọ́ra abọ́ rẹ̀ ní ìpọ́nrán ẹ̀yin náà kú bẹ́lẹ́dùmarè ti pé orí o àwa ò lè sọ pé báyìí lọ̀rọ̀ ṣe rí àmọ́ ńgbà tí àwọn tí ń fẹ̀hónú hàn tí wọ́n ń fẹ̀hónú hàn gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa gbọ́ nígbà tí wọ́n ń fẹ̀hónú hàn wọ́n gbébọn jáde wọ́n náà yìnbọn fún arákùnrin kan wọ́n yìnbọn pa Rafiu Fádèyí o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú wàhálà tí ń ṣẹlẹ̀ l'Àgọ́sàsá yàtọ̀ sẹ́ni tá à ń sọ tẹ́lẹ̀ pé bóyá bàbá Sokopa ò ló pa ni o bóyá security ni èyí ń bẹ ní kóòtù ilé ẹjọ́ ni ó decide kì í ṣàwa àwa kàn ń sọ táwa àríta gbọ́ ká máa fi tẹ́yìn ọmọ Nàìjíríà lórí létí ká sì máa fi tú ẹ̀tọ́ ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá kò ju òjìrè létí gbogbo ẹ̀yin diaspora ẹ̀dàkùn ẹgbọ́ ọ̀rọ̀ mi kẹba ń ṣíà prógrámù yìí kọ̀ọ̀kan gbogbo lé lára yàtọ̀ sẹ́ni tí wọ́n pa náà tẹ́jọ́ rẹ̀ ń bẹ nílé ẹjọ́ àgbọ́ pé ńgbà tí wọ́n ń fẹ̀hónú hàn lọ́wọ́ tí wọ́n ó yìnbọn báyìí kà sáwọn rin àwọn tí wọ́n ń fẹ̀hónú hàn ìbọn ba arákùnrin Rafiu Fádèyí wọ́n pa á nígbà tí wọ́n pa á àgbọ́ páwọn tó yìnbọn náà ni wọ́n jáde síta wọ́n sì gbé wọlé lọ torí wájú ilé wọn ló wà nígbà tí wọ́n ti gbé wọlé lọ tí wọ́n ti yìnbọn ṣe mọ̀ pé ọ̀sẹ́ni tó fẹ́ kú ó fi gìrìgìrì ó dìbò lọ yà mí gbogbo èèyàn tí ń bẹ́ẹ̀ wọ́n júbà ìwòrò wọn fẹsẹ̀ fẹ́ wọ́n sì gbókù arákùnrin yìí bóyá ó kú ni ọgbọ́n wà láàyè láti ìgbà náà lọ́hùn-ún kò sẹ́ni tó mọ lárídàbí tárákùnrin yìí wà
bókú ẹ̀ ń bẹ nu sọ́kàwé ni bókú ẹ̀ ń bẹ ní mọ́ṣúárì ní báwọn kan ṣe sọ àmọ́ ò torí kò sẹ́ni tó rókùn náà mọ́ṣúárì. Rafiu Fádèyí ó kú fínfín wọn pa á lè sọ pé ẹni tó pa ní àmọ́ gbodo núṣẹ́rípa àti abọ́ rẹ̀ ní ìpọ́nrán ẹ̀rọ rẹ o Olódùmarè lọ́ba adákẹ́dájọ́ tí ó dájọ́ àfẹ́yìn pínran. Bẹ́ẹ̀ ni aláàjì kan ń bẹ nílùú Agosasa àti ìní dárúkọ wọn báyìí. Aláàjì yìí gbìyànjú ó ní tí wọ́n ṣe nínú ayé gbogbo ọmọ tí ń bẹ nílùú yìí. Aláàjì yìí ti dàgbà k'Olódùmarè ó túbọ̀ bá wa lọ́rẹ̀ mí aláàjì yìí. Wọn ò ní dákọ̀ aláàjì náà báyìí, bọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ó bá yá wọn mọ̀ dákọ̀ wọn. Olódùmarè ó sì fún èmi àdìtú ọ̀rọ̀ lẹ́mìí gígùn láti lè ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Agosasa. Ẹ ń bá ní káwà ó kú onítọ̀hún ó kú ní fọnáfọnṣu yóò bá wọn kú pájá ṣe é kú tó ń tògbóró yóò sì bá wọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pè alápòkà yóò sì bá wa kánjú mú onítọ̀hún lọ ṣe mọ̀ pé kankan báyìí eléwé iná jó mọ́. Wọ́n ní wàràwàrà lọ́mọdé ń toko èsìsì bọ̀. Wọ́n nílé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní í ṣe wí àràgbá ṣe mọ̀ pátì lọ àti bọ̀ kì í jágàrán dì ọ̀rọ̀ bá dùn. Wọ́n ní rádaràda nígbẹ̀yìn eré òṣùpá òfo nígbẹ̀yìn ilé ahoro àtàpá báyìí lò rẹ̀ ta fa tiẹ̀. Wọ́n níjọ́ tá a bá ti fi iná ṣètò nígbà. Wọ́n níjọ́ tá a bá ti fọ́ ìdí ẹ mọ́lẹ̀ báyìí lẹ́wà rẹ̀ bàjẹ́. Gbogbo èèyàn kéèyàn tí bá ń bínú tó bá nù ó fèmí àdìtú ọ̀rọ̀ Olódùmarè òun ó fi mí jóògùn tàbí òun ó fi nǹkan tí ọ̀dà ṣe mí tàbí òun ó fi nǹkan tí ọ̀dà ṣayà mẹ́ tí bá ń bínú sọ́mọ ọmọ tí mo bí. Olódùmarè ó sì máa gba ẹwà wọn yóò sì máa bẹwà wọn jẹ́. Wọ́n wà á máa gbénu léwòrán òde kì í ṣe pé wọ́n ò dédé wà nù ilé lásán ẹ dákun nígbà tó Olódùmarè bá ti gbojú méjèèjì lọ́wọ́ wọn. Tọ́lọ́dùmarè gba apá méjèèjì tí wọ́n ní lọ́wọ́ wọn tó sì tún gbẹ̀sẹ̀ lọ́wọ́ wọn. Olódùmarè ó wá bá mi mọ́ ọpọlọ wọn yóò bá mi lọ báyìí. Wọ́n wà máa gbénu lé wọ́n mọ òórùn dé wọ́n mọ̀ ṣe ta ní wọlé o ta ń wọlé o ta ń wọlé o. Bẹ́ẹ̀ Olódùmarè ó bá ń ṣe wọ́n yóò bá ń gbéṣẹ́ burúkú lé wọn lọ́wọ́. Àtẹ̀mí àtayọ̀ àmẹ́ńbá fojú burúkú wò mí àtàwọn ọmọ mi ó tọ̀ wọ́n kó ní fanáfanṣu ní ẹ̀mẹ́ mọ̀ sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ń bẹ́lẹ̀ yan olólùfẹ́ mi àdìtú. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò yìí ni bá ṣe máa ṣètò yìí nu. Ìjọ kẹta láàmú wá sórí ìkànnì yìí tẹ́ mọ̀ rí irú òdò báyìí. Àwa láṣì máa wá ẹ̀yin náà láṣì máa bá láṣẹ Èdùmàrè bínú yín bá dùn sí mi ni o. Tó wọn níwọ̀n ò ní dákọ̀ aláàjì náà ọ̀rọ̀ ń bọ̀ níwájú. Tó ẹ dákun aláàjì kan náà sì ń bẹ bàbá ń kọ́ Aláwọdé Àkànní Ọládọ̀sù wọ́n ń pè wọ́n ní bàbá àró. Àgbàlagbà ni wọ́n àwọn ni wọ́n jẹ́bẹ̀ igbákejì sí kábíyèsí ìlú Fẹ́milóyè. Ẹ ti láwọn náà kúrò láàrin ìlú. Èmi ò mọ̀ ìlú tán wà àmọ́ mo láǹfààní láti gbọ́ nípa àtàn bàbá yìí. Bàbá àró Àwọdé Àkànní Ọládọ̀sù. Ẹ má gbàgbé pọ́mọ bíbí ìlú yìí ni bàbá yìí. Ìlú yìí ni wọ́n fi bàbá yìí sọlẹ̀ sí ara àwọn àgbà tí ó jẹjẹkújẹ ni bàbá yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹni ló against irú àwọn ẹni báyìí nítorí ìjẹkújẹ tẹ́ jẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá ti jẹ dòdò ẹnu yín ò ní lè ṣòdodo mọ́. Ẹ̀yin ọmọ aráyé Olódùmarè ó tún pín Olódùmarè ó sì tún dáṣẹ mọ̀ pọ̀ lọ́ba tí ń ṣèdájọ́ àfẹ́yìn pín. Olódùmarè ó máa ṣèdájọ́ tó. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí. Bàbá tí mò ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan bàbá aláàjì tí mo ní wọn ò ní dákọ̀ ẹ̀. Bàbá yìí mà ṣe fọ́pọ̀lọpọ̀. Bàbá yìí ṣe fọ́pọ̀lọpọ̀ nílùú Agosasa. Bàbá yìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ èèyàn nílùú Agosasa. Bàbá yìí ṣe fárá bàbá ṣe fàjèrò ó ṣe fún gbogbo èèyàn. tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí ẹ mọ̀ kó bẹ́lẹ́dùmarè ti pé ó rì láṣẹ Èdùmarè
àtèmi àtẹ̀yìn ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀lélẹ̀ lérí. Mo kí gbogbo ẹ̀yin Yorùbá Nation agitators lẹ́ẹ̀kan sí i. Ẹ wò mí kẹ́ tún mi wò, ẹ wò mí dáadáa láṣẹ Èdùmàrè. Yorùbá Nation tá à ń pariwo yìí yóò ṣojú gbogbo wa, yóò sì ṣojú ẹ̀mí gbogbo wa. Àsíá Yorùbá Nation ó dúró bá wá báyìí. Wọn ò wá ní fẹnikẹ́ni ṣàwátì nínú wa, wọn ò ní wá mi tì, wọn ò ní wá ọtí láṣẹ Èdùmàrè. Ìlú Agosasa, ẹ dákun, ìmáàmù kan ń bẹ nílùú Agosasa, wọ́n fẹsẹ̀ kan sáré yálé yín ìmáàmù ni yín o, ìmáàmù Ìdómọ̀ó, mo fi yín o. Ẹ̀kú bélédò àti pé ó rí ọmọ Agosasa ni yín. Mo mọ̀ pé ẹ̀kí ń sọ máa lè Agosasa, ọmọ ọkọ Agosasa ni yín. Ìmáàmù Ìdómọ̀ó nílùú Agosasa. Ṣé ẹ mọ̀ pé ìlú Agosasa ló jẹ́ kẹ́ ẹ jẹ́ èèyàn? Ìmáàmù tẹ̀ ń jẹ́ ọlá ìlú Agosasa ni. Ìmáàmù tẹ̀ ń jẹ́ òun ló jẹ́ kí wọ́n mọ̀ yín ní Aláàjì. Èèyàn nílùú Agosasa ló sọ yín dé èèyàn ìmáàmù. Àmọ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ṣe fún ìlú Agosasa, ìmáàmù Ìdómọ̀ó, ẹ̀yin nu Ọlọ́run. Ó kù yín, ó kọ Ọlọ́run, ó kọ Olódùmarè. Bẹ́ẹ̀ mi bá ti jábọ́ lẹ́nu yín gbà, tára ti ṣe jọ̀wọ́ lọ, bẹ́ẹ̀ bá pá tí ò ṣe gbé, tẹ́ gbẹ́sẹ̀ tí ò ṣe gbé bàbá, tẹ́ lanu tẹ́ inú yín ò ṣe sọ̀rọ̀, ìmáàmù Ìdómọ̀ó, ẹ̀mí ọ̀wà jáde nígbà tẹ́ ẹ bá dàgbà ní o. Àgbàdua kẹ́ ẹ mọ́ dàgbà, ẹ ti dàgbà tẹ́lẹ̀, ẹ tún dàgbà sí i, ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ìmáàmù Ìdómọ̀ó, àwa èrò bí síyàn, àmọ́ àwa máa ń síyàn létí ni. Bóyá èyí tó fẹ́ ṣẹlẹ̀ síyàn ó ti gba làákàyè tó jẹ́ pé kì í jẹ́ kéèyàn kó ronú dáadáa. Ìmáàmù Ìdómọ̀ó, gbogbo tẹ́ ẹ bá ṣe sínú ìlú Agosasa, Olódùmarè ó bi yín léèrè o. N ò sọ nǹkan tí ò dáa nípa yín o. Ó sì ṣeé ṣe kí n padà wá láìpẹ́ láì jìnnà létà kí n wá ṣe prógráàmù lórí yín, ṣùgbọ́n kò tí ì yá. Ṣùgbọ́n gbogbo tẹ́ ẹ bá ṣe fún ìlú Agosasa, ó kù yín, ó kù Olódùmarè. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yìn ẹ̀yin ọmọ ẹ̀yìn bàbá Sokopa o, gbogbo tẹ́ ẹ bá ṣe fún Agosasa, ó kù yín, ó kù Ọlọ́run Olódùmarè. Gbogbo ẹ̀yin kábíyèsí méjèèjì tẹ́ ẹ bá ṣe fún ìlú Agosasa, ó kù yín, ó kù Ọlọ́run Olódùmarè. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yìn bàbá kábíyèsí ìlú Fẹ́mi lóyè tẹ́ ẹ bá ṣe sílùú Agosasa, ó kù yín, ó kù Ọlọ́run Olódùmarè. Gbogbo ẹ̀yin àgbààgbà ìlú Agosasa pátápátá, gbogbo ẹ̀yin olóòṣà ìlú Agosasa, gbogbo ẹ̀yin tẹ́ ń tú àṣírí tí ó yẹ kẹ́ ẹ tú nípasẹ̀ òòṣà nǹkan lẹ bàbá wa tí wọ́n ń da wàhálà sílùú Agosasa, ó kù yín, ó kù Ọlọ́run Olódùmarè. Àtèmi náà tí mò ń sọ̀rọ̀ nípa ìlú Agosasa, gbogbo tí n bá ṣe fún ìlú Agosasa, ó kù mí, ó kù Ọlọ́run Olódùmarè tó dá mi sílé ayé. Ẹ jẹ́ aṣọ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Wọ́n mọ̀ fẹ́ lè yí ṣe lọ́nà, mò ń lọ, mò ń padà bọ̀ ni. Ẹ ń bá ní kẹ́mi ó lọ kí n mọ́ bọ̀ ni wọ́n dé ni wọ́n ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin náà ni wọ́n sì mọ̀ bá. Àmẹ́ni tí bá ń bínú àdìtú ọ̀rọ̀, Olódùmarè ò ní jẹ́ kí n dé bá wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ̀kú bélédò àti pé ó rí. Ẹ kú kalẹ̀.